mo dẹ̀ ń sọ pé iṣẹ́ ìránṣẹ́ yìí yóò kọ́kọ́ ṣe nǹkan méjì kó tó pé ìwọ tá a rán bó àwa kì í fẹ́ dúró kò dẹ̀ sí bó ṣe fẹ́ ṣe é so iṣẹ́ ìránṣẹ́ kọ́kọ́ máa pé ẹni tó rán ọ ìyẹn Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì iṣẹ́ ìránṣẹ́ yẹn máa pé àwọn tá a rán ẹ sí that your ministry will bless life lẹ́yìn ìgbà tó bá bless life is the life that your ministry bless that will now bless you back. All right, I want to welcome you back on the show. Welcome to Mystery. Welcome to Smedia podcast, showing on your favorite TV, Smedia TV. And I want to use this medium to appreciate all our loyal fans and fans. Thank you so much for your love. Thank you so much for your comments, likes, shares. All this really goes a long way, and we appreciate that. If you didn't data, and I will urge you once again, if you are meeting me or you see me for the first time, my name still remains the same, Stephen Adekole. And I want you to do me a favor, please. If you are watching me for the first time, coming to this channel for the first time, please click on that subscribe button down there. Doing this, you'll receive notification whenever we drop our episode on YouTube. We discuss much about mystery of life, mystery things happening in this world. Taman Keko Ninwe. I will hold you today, please go and take your seat to watch this program from the beginning to the end. Nítorí èmi àti ìwọ a máa kọ́ ẹ̀kọ́ kan àbí méjì lórí ètò yìí lónìí tá a bá farabalẹ̀ wò dáadáa. Nítorí mo ní àlejò pàtàkì lẹ́gbẹ̀ẹ́ mi níbi tá a jọ máa fọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀, and especially about his trending songs. So stay tuned. Let's dive into the program and enjoy with me. Orúkọ mi ni Prince Tunde Onijoba. Prince Tunde Onijoba lórúkọ mi. Mo wá láti ìlú Òkèmẹsí Èkìtì State. Bẹ́ẹ̀ ni mo ti wá. Prince Tunde Onijoba. Bẹ́ẹ̀ ni. Prince, tèmi ṣe mọ ìtumọ̀ Prince. Prince ni ọmọ ọba. Bẹ́ẹ̀ ni. Okay, ṣé ọmọ ọba ìlú Èkìtì ni ẹ̀yin? Lágbára Ọlọ́run, ìdílé ọba láti wá. Okay. Bẹ́ẹ̀ ni. Okay. Bọ̀ kò ń ṣe ọmọ ọba tó wà lórí ìlú gangan. Okay. Ṣé ká máa wò pé ni pé ẹ̀yin náà máa padà jọba ní? Bí Olúwa bá fẹ́ bẹ́ẹ̀. Ṣé ọba wù yín? Ọba kò sí ẹni tí kò ọba òun. Iṣẹ́ ìránṣẹ́ máa lè lọ dáadáa ni. Okay, òótọ́ ni o. Àkọ́kọ́ gbalẹ̀ lọ ẹsẹ̀ sọ́jú 21 days. Bẹ́ẹ̀ni. Okay, kábíyèsí á host 21 days revival. Máa lágbára kì í ṣeré. O lè declare 70 days praise. Bẹ́ẹ̀ni. Oríṣẹ́ pọ̀ tó ló wá fẹ́ ṣe. Ìdílé ọba láti tó fà. Wow. Tó fà Prince nìyẹn. Okay. Máa béèrè ìbéèrè yìí nítorí ìdí kan àbí méjì tí àwọn èèyàn máa ń kọ́ ní orí ètò wa. Ìjẹ́ nígbà tí ẹ̀ ń dàgbà bọ̀, bóyá nígbà tí ẹ wà ní kékeré, ìjẹ́ dàgbà pẹ̀lú àwọn bí yín méjèèjì? Rárá, mo dàgbà pẹ̀lú mọ́mì wa nìkan. Okay. So dáàdì wa ò sí, àwọn tí ṣaláìsí ti pẹ́. Ní èròǹgbà ti èmi, tó bá ti di pé ó yẹ kí ọwọ́ méjì tọ́jú nǹkan tó wá kún ọwọ́ kan, ó máa ń, torí mo ní experience ẹ̀, ó máa ń difficult díẹ̀. Ǹjẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí lọ́dọ̀ tí gan? Ó kò ní difficult, bóyá ká fi difficult sí. Ó le gan. Ẹ mọ̀ fún obìnrin láti tọ́ bí ọmọ 5 kì í ṣeré. So mo gbàdúrà fún gbogbo àwọn bóyá obìnrin àbókùnrin tó wọ̀n wọn ò ní sọ ọkọ wọn nù. Àmín. Wọn ò dẹ̀ ní sọ aya nù. Àmín. Kì í ṣe experience tó dáa. Because mo kàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fún wa ní ìyá tí ó sápọn. Bí ìbá ṣe bẹ́ẹ̀ irú àwa ẹ lè rí mi bí bá ká ti máa fa gbó kiri àbí ká máa. So wọ́n gbìyànjú gẹ́gẹ́ bí wọ́n fi Ọlọ́run mọ̀ wá láti tender age. So ó dẹ̀ ràn wá lọ́wọ́ gan
la dàgbà bá tí tó fi di pé ayé ń gbọ́ wa káàkiri sí. Tí ẹ bá máa ní àǹfààní àti bá òbí sọ̀rọ̀ tó ń wà ní irú ipò bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé àwọn nìkan ló kù láti máa tọ́jú ọmọ tó wà pẹ̀lú wọn, bí àmọ̀ràn wo lẹ lè gbà wọ́n? Àkọ́kọ́ máa fún ọ ní àmọ̀ràn pé tó bá ṣeé ṣe fún wọn kán má fọmọ wọn tìyàn. Tó bá ṣeé ṣe fún wọn kán má fi ọmọ wọn tìyàn pé bá ń tọ́jú ẹ̀. Lágbájá lọmọ gbọ́dọ̀ kì í ṣe nǹkan tó dáa torí ẹ̀kọ́ tí bóyá tí Olúwa fọwọ́ sí tẹ́ bá wo society sí ọ̀pọ̀ àwọn ọmọ tó ń da ayé rú sí àwọn ọmọ yẹn ò gbé ọ̀dọ̀ àwọn òbí wọn tàbí kó jẹ́ pé kò sóbi tó kọ́ wọn tọ́ wọn. Kò sí òbí tí kò fẹ́ kí ọmọ ẹ̀ jẹ́yàn. Kò sí òbí tí kò fẹ́ kí ọmọ ẹ̀ jẹ́ èèyàn. Èèyàn gbogbo wa náà ẹ wá fọmọ tìmí sí ẹ fẹ́ kí mo sọ kò sẹ́ni tó lè fẹ́ràn mi ju ọmọ tó bínú lọ. Sorry, ẹ bá mi tún àárín yẹn sọ. Ẹ lè fẹ́ràn mi ju ọmọ tẹ́yìn bínú yín lọ. Bẹ́ẹ̀ ni so even tẹ́ bá fọmọ yín lẹ́ran bóyá ìfẹjọ́ jẹun sí tó bá yẹran kan ló kù ṣé wàá fún mi ni. So bẹ́ẹ̀ náà ló ṣe rí spiritually. Bẹ́ẹ̀ ló ṣe rí spiritually. Ọ̀pọ̀ tí ọmọ tẹ́ lọ fìtì yẹn ọ̀pọ̀ tó yẹ kó jẹ́ wọ́n ti swap ẹ̀ spiritually. Jesus. Because ẹ bá understand ọ̀pọ̀ ọmọ tó sábà máa ń fìtì yẹn wọ́n máa ń gbé pẹ́ẹ́lí ju àwọn ọmọ táwọn gangan bí lọ. Yes. Bẹ́ẹ̀ ni sir. I get nǹkan tí mo sọ. So ọ̀pọ̀ destiny náà dẹ̀ ti pààrọ̀ spiritually. So mo dúpẹ́ lọ́mọ mi wá pé wọn ò fi wá tìyàn. Kò rọrùn fún wọn láti tọ́ wa ṣùgbọ́n wọ́n ń fagídí ṣe. Ó dẹ̀ ràn wá lọ́wọ́. Bóyá ohun tí mo jẹ́ ń sìn ó ṣeéṣe kán ti pààrọ̀ ẹ̀. Bóyá ohun tí ẹ jẹ́ sìn ó ṣeéṣe kán ti pààrọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ wá èèyàn náà. Psalm 70 verse 20 àbí 74 verse 20 oníjúbà májẹ̀mú ni torí bí òkùnkùn ayé wọn ni kún fún ibùgbé ìkà. Yes. So àwọn ìkà lájọ ṣe. So wàá rọ̀ wọ́n tó bá kò lè rọrùn fún wọn láti dátọ̀ ọmọ. Ẹ má jà parọ́. Tí wọ́n bá sọ fún ẹ pé it is well à ń fìgbà gbọ́ sọ ní kì í ṣe pé ó wẹ̀. So I will urge them not to later their children outside pé lọ gbọ́dọ̀ lágbájá lọ́mọ gbọ́dọ̀ tàmẹ̀dùn torí ìdí tí wọ́n fi ṣe nǹkan yẹn wọn ò ní padà rí ọmọ yẹn ó lójú àfẹni tó bá ní ẹ̀mí Ọlọ́run yóò gba ọmọ ọlọ́mọ tó tọ́mọ yẹn máa jẹ́yàn. Ẹ lọ kíyèsí tí mo sọ. Ẹ lọ kíyèsí. Ojú olójú ò dẹ̀ lè dàbí ojú ẹni. Kò lè dàbí sà ẹ má jà parọ́ tọrọ kò lè jọra so màá bẹ̀ wọ́n even tó bá yẹ pé wọ́n ta sọ wọn ta lé wọn kàn mí sọ pé àwọn ọmọ yẹn wọ́n kó wọn pọ̀ torí ohun táwọn ọmọ yẹn fẹ́ jẹ́. Torí àwọn òbí nowadays ẹlòmíì gan á ti ọmọ méjì tó bá bí báyìí tí ò bá sọ́kọ mọ́ báyìí àfilè síbí á lóun fẹ́ lọ́ọ́ zù wá. Ó dà bẹ́ẹ̀ torí society tá a bára wa ń sìn ṣùgbọ́n ìbànújẹ́ ńlá tó wà ń bẹ̀ ni pé gbogbo ohun tí a lọ sùn wá yẹn torí àwọn ọmọ tẹ́ ṣe kò ní padà wúlò. If care is not taken torí àwọn ọmọ tẹ́ ṣe torí tẹ́yìn lọ sùn tẹ́ ń wá kiri yẹn sọmọ tẹ́ ń torí ẹ̀ bóyá ẹ̀ tiẹ̀ ń sanwó ọmọ yẹn gan bóyá ẹ̀ mọ bọ́mọ yẹn ṣe ń live. So eventually bí ọmọ tó ti wà into sexual immorality àbó ti wà into drugs kìíní addict gbogbo ohun tẹ́ ẹ kó jọ yẹn kò lè wúlò fún ó máa padà jẹ́ bànújẹ́ fẹ́yìn fúnra yín gbogbo òbí ló máa ń fẹ́ fọmọ ẹ̀yàn gan kò sẹ́ni tó lè náwó sí wèrè pọ́mọ mi nìyẹn gbogbo ohun tí ó bá gbà torí sìn ẹ mọ̀ kọ̀ǹpútà ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àmọ́ yẹn kí n tẹ̀ sọ pé àtọ̀run náà ti mọ kọ̀ǹpútà wa bẹ́ẹ̀ ni torí ẹ mọ̀ gbọ́n tá à ń ṣe gbà tá à ń ṣe ìṣúra ọmọ yẹn gbọ́n tá à ń ṣe nínú oyún wọ́n ti mọ everything kan tó wáyé ẹ nílò àti ẹ̀ṣẹ̀ kọ́ ọmọ bó ṣe máa ṣe nǹkan sí ó ti mọ̀ the only thing tẹ́ ẹ lè kọ́ ọmọ ní ìlànà Olúwa òun nìkan lè wọ́n ìmú wá látọ̀run. Òun nìkan ni wọ́n ìmú wá látọ̀run. àìgbà tí bẹ́ẹ̀ ṣe pé gbogbo èèyàn ló ṣáà ti ṣẹ̀ kì í ṣe pé wọ́n ti dẹ́ṣẹ̀ wá látọ̀run ṣùgbọ́n ẹ̀jẹ̀ yẹn ti wà lára wọn ẹ lè kọ́ ọmọ àti ṣépè. yes ẹ lè kọ́ pé àbórí ẹ̀ dàrú ni ẹ rí i pé ọmọ kéékèèké ẹ sọ pé bàbá ẹ̀ ta ló kọ́.
èèyàn kọ́mọdé àti jà. ẹ lè kọ́ àti jà tọmọ bí ó máa jà pé. àti mọ́wọ́ pé. so ohun tí ẹ lè kọ́ ọmọ ní ìlànà Ọlọ́run ẹ láti jẹ́ kó tètè mọ ìlànà yẹn torí bẹ́ẹ̀ ṣe fẹ́ kọ́ tí ẹ lè ṣù náà ti pílánì tí a ti kọ́ ẹ̀jẹ̀ nínú àwọn ẹ̀jẹ̀ ni so máa rọ àwọn òbí o kí wọ́n sapá lórí àwa wọn Ọlọ́run dẹ̀ jẹ́ kó rọ̀ wọ́n lọ́rùn láti ṣe. Àmín. Gbogbo ènìyàn tó mọ̀ yín ló mọ̀ yín mọ́ nǹkan kan. Àwọn a lè má ní àǹfààní àti mọ àwọn nǹkan míì tí ẹ máa ń ṣe bí àbí businesses but gbogbo ènìyàn tó mọ̀ yín ló mọ̀ yín mọ́ orin kíkọ. And which is gospel Christian songs. Yes sir. Tí bá máa béèrè ìjẹ́ orin kíkọ yín fún yín ṣé ó wù yín láti máa kọ ni àbí situation ló gbé yín láti máa kọrin ni àbí Ọlọ́run ló ní pé kẹ́ máa kọrin? ẹ má bínú fún béèrè yẹn o. Yes sir. Ó lágbára àkọ́kọ́ náà iṣẹ́ tí wọn ò bá bẹ̀yàn téèyàn bá ń ṣe ó lè rán díẹ̀. Sorry ẹ bá mi tún sọ sá. Iṣẹ́ tí wọn ò bá rán yín téèyàn bá ń ṣe. Ok mo ti rí àwọn tí wọ́n ní àdúgbò wọn ò dáa tán lọ gbá àwọn tí ó da títí wá wọ́n dẹ̀ pè wọ́n lẹ́jọ́ torí ẹ̀ wọn ò rán wọn ṣe. So bẹ́ẹ̀ náà ló ṣe rí. So being a gospel minister I discovered that when I was very young so mo kàn mọ̀ pé yóò pé orin tí mọ́mí wa máa ń play àwọn orin Ìyá Bọ́lá rẹ̀ ìgbà yẹn orin Bàbá Òjó Adé làwa gbọ́njú bá létí so òun la máa ń gbọ́. So along the line títí channel mi fi open so there is something called channel. If you are living with someone who can pray very well even when you are working channel yẹn máa ti open nínú yín ẹ kàn rí pé why working ẹ kàn máa sórí báyìí ẹ máa pray it's a channel. tẹ́ bá lè kàwé gan are you get me tẹ́ bá lè kàwé gan tẹ́ lè study no fẹ́ gan it you get to a point ẹ kàn rí pé téèyàn bá bí yín nìkan ìwé lẹ fi máa dá lóhùn torí channel ti open it's a channel. So títí channel yẹn fi open so when that channel open I began to manifested in it. So màá kàn rí pé tí tán bá rán mi iṣẹ́ mo máa kọrin lọ máa kọrin bọ̀ gbogbo ìgbà yẹn èmi rò pé normal talent ni. ẹ má bínú kẹtọ lọ jìnnà ṣá. ìjẹ́ ẹni tí èèyàn bá rìn láyé àbí tí èèyàn jọ ń gbé àbí tí èèyàn súnmọ́ ó tún ní í ṣe pẹ̀lú ìrìn àjò ayé èèyàn. Bẹ́ẹ̀ni ó ní ṣe. nǹkan tẹ́ sọ yẹn ló jẹ́ kí n pick pé téèyàn bá ń bẹ́ni tó lè gbàdúrà rìn. Bẹ́ẹ̀ni so channel tí yín náà máa open because it's a channel ẹ mọ̀ pé there is a track in everything we do. Ìgbà tí John chapter 4:23-24 sọ pé wákàtí náà ń bọ̀ dé nísinsìnyí nígbà tí àwọn olùsìtò tọ́ yóò máa sin baba ní ẹ̀mí àti torí inú verse 24 pé nítorí ẹ̀mí ni Ọlọ́run àwọn tó ń sìn so kò lè ṣàìsí ní ẹ̀mí àti is a channel. So ìgbà tí channel yẹn open màá kàn rí pé àwọn èèyàn máa dúró sẹ́nu ọ̀nà tí bá ti ń lọ torí mi máa kọrin lọ máa kọrin bọ̀. It's a normal thing then tèmi kàn rò pé it's a normal thing until 2013 mo tó discover pé though my mom wọ́n ti ń sọ gba àwọn ọ̀rọ̀ yẹn pé before I conceive you Olúwa ti sọ nǹkan báyìí kí n tó gba tó Olúwa sọ gbọ́ pẹ́ o ìwọ́n rò pé sàkámàjì lèmi mọ̀ ń pè. Sàkámàjì. pé gbọ́dọ̀ sọ yẹn pé irọ́ ni yàrá pé na lie until I began to study the scripture Jeremiah chapter 1:5 so gba yẹn lóye tí wọ́n sọ tó yé pé kí n tó kan tó lóyún ẹ ni mo ti mọ̀ ẹ́ mo ti sọ di mímọ́ ti yà ẹ́ sọ́tọ̀ láti jẹ́ wòlíì fún àwọn orílẹ̀-èdè. So gba yẹn ló tó ń yé mi but 2013 mo tó mọ̀ pé calling ni mo ní because I saw a revelation tó ṣẹ̀rù bà mí gbà yẹn and I went to man of God mo explain fún wọn wá ní pé ó dàbí ẹni pé orin tẹ́ ń kọ yìí Olúwa fẹ́ lò láti tú àwọn èèyàn lẹ́ni o ẹni calling pé there is a key in your hands so that will
ẹ mọ̀ tó máa tú àwọn èèyàn kalẹ̀ nínú ìgbèkùn nípasẹ̀ orin kíkọ. So ìdí tí mo fi mú iṣẹ́ orin ní Ìbàdàn ṣe lẹ́yìn ìgbà yẹn mo ti ṣe security dáadáa, mo ṣe security ní General Hospital Òkèèrè Ìlọrin ló wà. Ẹ ṣe security. Bẹ́ẹ̀ni. Security tó ń ṣí gate. Bẹ́ẹ̀ni tó ṣí gate tí ń kọ tálì fún mọ́tò lẹ́nu. So a ṣe ìyẹn fún bí ọdún bíi 2 àbí 3. So when the Lord say I should leave that place, I was like, mo need the owó. But then they were paying us 12,000 naira. Salary. Bẹ́ẹ̀ni. It was a big money. Bí iye wo nìyẹn? Bí iye 2011, 12. Chai. 13, 14 gan, so 12,000 la gbàngbà yẹn. So bàtà bá ṣàfihàn máa wọ mọ́tò lọ bọ̀ gbà yẹn ó yẹ kó kù bóyá bí 7 to 8,000 naira. Gbà tó ti wà pẹ́ torí pé mo máa absent orin yẹn ti ń wọ̀ mí lára, then people demanding for. So màá lọ gbà mí ò lè má rèéyàn bá mi cover tí má dẹ̀ fi lọ bẹ́ẹ̀ 400 naira ló máa já bí sára. So it got to a point mi ti ẹ padà kọ ya absent mo lè tán bá ti san náà gbà mí wọ́n lè kó 4,000 wá gbà mí 5,000. A salary. Mo ti mọ̀ pé oye absent tí mo ní nìyẹn. It got to a point some doctors and nurses in that place they will be telling me pé I should resign, pé there is something that the Lord wanted to do with me better than this, and I know pé mo kàn need owó ni, I just needed money to gather myself. So I left that security something. Mi ṣáà lè wà ní Dubai kí n máa wò mo lọ síbi tán tí ń ṣe kọ̀ǹpútà pé mo fẹ́ lọ kọ́ kọ̀ǹpútà. I just want to be doing something. Ẹ̀mí yẹn mọ̀ sọ fún mi pé kì í ṣe ibi tó yẹ kí n wà ní. I heard it myself. I left that place. Mo lọ sọ́dọ̀ àwọn tó ń ṣe phone engineering. Ẹ kàn fẹ́ kí kẹ́kàn kẹ́ máa ṣe nǹkan kan. Ẹ mọ̀ pé èèyàn lè mọ̀ sọ pé torí ọ̀lẹ ní bákìrì. Ẹ mọ̀ pé gbogbo ẹ̀yin náà sọ pé ọ̀lẹ làwọn pásítọ̀. Ebi ló lé débẹ̀. Ebi ló lé àwọn pásítọ̀ níbẹ̀. Bàtà àwọn náà bá gbà pé wọ́n mọ̀. Bébí ṣe máa ń léyàn débẹ̀. Àwọn tó máa ń sọ pé ebi ló léyàn dé. Àwọn náà ẹ mọ̀ wo àwọn náà padà gbà pé tí wọ́n gbọ́ ọmọ wọn máa gbà. Ṣé bọ́lọ̀ ni? Wọ́n lọ́lọ́ ń lé ọ̀hún wẹ̀yìn. Wọ́n lọ́lọ́ ń lé ẹ ọ̀hún wẹ̀yìn. Ọ̀hún wẹ̀yìn o. Yóò dùn òun máa dúró dé ọ̀sibí tí wọ́n fẹ́ pín sí. Ni òun ti máa ni òun ti. So I thought it was a joke then. Sorry ẹ má bínú sá, ẹ jẹ́ kí n bèrè ìbéèrè kan torí àwọn tó bá wà ní irúpò yìí. Okay. Ìjọ possible kéèyàn ní bóyá èèyàn rọra ní ọrọ̀ díẹ̀ kó tó di pọ́lọ̀ ń pè ìgbà tó lọ́n wá pè ìjọ possible kí gbogbo ọ̀rọ̀ yẹn lọ. Ó depend lórí bó bá ṣe kó ọrọ̀ jọ. Ó depend lórí ọ̀nà tó bá gbà kó jọ. Gbà kó ọrọ̀ jọ. Torí Bíbélì sọ pé kí a má tàn yín ara àkọlé gan Ọlọ́run. Ọlọ́run ní ọrọ̀ tiẹ̀, ayé ní tiẹ̀. Kò dẹ̀ ní fẹ́ kó dàpọ̀ mọ́ táyé tó bá wà lọ́wọ́. Tó bá yẹ pé ọrọ̀ tó nígbà yẹn Ọlọ́run ló fún ó lè wà bẹ́ẹ̀ Ọlọ́run tó fi kún fún. Mo ti rẹ́ni tí ó ń ṣiṣẹ́ ní better place tó ń gba sálárì tó dáa tó ló adẹ́ni kó fi gbogbo ẹ̀ lẹ̀ àti ilé tó ní. Kó filẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ life. Èèyàn lè máa gbé ayé kó máa live according to God's purpose. Kí ìkọ́jẹ́ máa dùn fún. You might be doing fine and not. Ẹ mọ̀ pé tí wọ́n ń pè ní fulfilling purpose. Ó yàtọ̀ sí báwọn èèyàn ṣe tẹ́lómi bá ti bóyá ra iPhone 17 àbí you are doing fine. O lè rò pé bóyá you are fulfilling. In a God's line, fulfilling purpose is fulfilling what He wants you to do in life. So ibẹ̀ ni mo dẹ̀ ń sọ pé iṣẹ́ ìránṣẹ́ yìí yóò kọ́kọ́ ṣe nǹkan méjì kó tó pé ìwọ tá a rán. Bọ̀ àwa kì í fẹ́ dúró kò dẹ̀ sí bó ṣe fẹ́ ṣe é. Gbà tí John 10:10 sọ pé ìjọba ọ̀run ẹ kọ́kọ́ wá ìjọba ọ̀run náà àti òdodo rẹ̀ èyí tó kù á fi fún yín. Bọ̀ ó lè la wá òdodo làwa kọ́kọ́ ń wá eléyìí tó kù làwa ń wá. Àkọ́kọ́ fi méjèèjì lẹ̀ ìjọba ọ̀run àti òdodo rẹ̀. Àkọ́kọ́ fi lẹ̀ náà. Ó lè ní wá. Are you getting me now? So iṣẹ́ ìránṣẹ́ kọ́kọ́ máa pé ẹni tó rán ọ ìyẹn Ọlọ́run. Iṣẹ́ ìránṣẹ́ máa kọ́kọ́ pé ẹni tó rán ẹ náà. Ó kọ́kọ́ máa satisfy ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì iṣẹ́ ìránṣẹ́ yẹn máa pé àwọn tá a rán ẹ sí. That your ministry will bless life. Are you learning? But lẹ́yìn ìgbà tó bá bless life
it's the life that your ministry bless that will now bless you back. Jesus, my first time of hearing this. So no, all this thing, you know, man. So because I was looking for money then, and he said I should not look for money, I should ask for something that will bring money, something that will command people. No, I was telling you, pé Olúwa ní kí n béèrè ohun tí ó fa àwọn tó ní ohun tí mo nílò wá. You might be have money and not have value. Àwọn èèyàn lówó now, but wọn ò impact life. It's not about being wealthy now. So nǹkan kan gbọ́dọ̀ wà nù ẹ̀ tí ó command àwọn tó lówó àtàwọn tó ní mọ́tò tí wọ́n ń wá kiri yẹn, ọwọ́ tí wọ́n ló wà. So ohun tí ìwọ bá bring out tó bá bless wọn. àgbẹ̀ dáàdi mo discover pé ẹ̀ tí ní mọ́tò, owó tí ẹ ò lè ra mọ́tò, ọdún mélòó tó fẹ́ kówó mọ́tò jọ. Yes sir, bẹ́ẹ̀ ni sir. Ìwọ tó nílẹ̀ tó fẹ́ kọ́lé, bọ̀ àwọn kan ti kọ́lé yẹn, ohun tí wọ́n kàn fẹ́ sọ sáyé tí wọ́n làwọn dúró dé. So that's just about the ministry. Jesus. Jesus. So ẹjọ sorry sir. Kẹ́tọ́ lọ jìnnà sir. Ẹjọ nǹkan méjèèjì yẹn ẹ bá mi tún mú ná. ẹ mọ̀ àwa ọ̀dọ́ sí látòrí theology emergency tá à ń lọ yẹn kò jẹ́ kí a farabalẹ̀ wá Ọlọ́run mọ́. Ó dẹ̀ ń jẹ́ nǹkan tó èmi ò lọ theology o. But Olúwa kọ́ mi láwọn nǹkan kan tí mo mọ̀ pé àwọn tó lọ theology lè má mọ̀. Because okay, ẹni tó bá jẹ́ pé ọwọ́ Ọlọ́run ló ti fẹ́ là, o gbọ́dọ̀ kọ́kọ́ lọ kọ́ bọ́n ṣe ń farabalẹ̀ kó má sáré jẹun tí mú ẹ rìn lọ. O gbọ́dọ̀ kọ́kọ́ lọ kọ́ bọ́n ṣe ń farabalẹ̀. Ìdí ni pé àwa bá ṣe wà afọ́jú ni wá, ohun tó máa ṣẹlẹ̀ the next few minutes you don't know. Bò ó mọ̀. Òun mọ̀. Ìdí nìyẹn tó ṣe gbọ́dọ̀ mú wa lọ́wọ́ dání. Òun ló gbọ́dọ̀ ṣáájú ká máa tẹ̀lé. Yes sir. So iṣẹ́ ìránṣẹ́ ó kọ́kọ́ máa pín ẹni tí ó rán ọṣẹ́. Ó gbọ́dọ̀ wà satisfied. O gbọ́dọ̀ kọ́kọ́ fún ní táìmù tiẹ̀. Gbogbo ẹ̀ náà ló wà ní Bible náà. Gba Jésù ṣe baptist tán, Bíbélì sọ pé ọ̀run ṣí lórí àbí ohun kan jáde. So pé ẹni mọ jàn ló ń tẹ̀. Àbí? So ó kọ́kọ́ gbọ́dọ̀ satisfy yẹn. Pé ìdí ni pé ìdí tí ọ̀run fi sí lórí Jésù pé ó ti gbà láti fara rẹ̀ àtẹ̀mí ẹ̀ rúbọ. Pé iṣẹ́ tó rán mi kò confident ṣùgbọ́n mo ti ṣetán. Pé èyí ni àyànfẹ́ ọmọ mi, àyànfẹ́ pọ̀ ṣùgbọ́n ọmọ tiẹ̀ ló pelé. Ọ̀run ṣí lórí ẹ̀. So ó gbọ́dọ̀ kọ́kọ́ pé ẹni tó rán wa ń ṣẹ́. Ẹlẹ́ẹ̀kejì yóò pé àwọn tí a rán wa sí. Gbogbo àwọn bàbá mọ̀mọ́ wa nínú ìgbàgbọ́ tó ti ṣiṣẹ́ tipẹ́, ẹlòmíì ẹ̀ṣẹ̀ ń jọrọ̀ iṣẹ́ tó ti ṣe 90, 80. Ẹlòmíì kan lè pa orin tẹ́ ẹ kọ́, mo ti gbọ́ àtàn àwọn bàbá mọ̀mọ́ dáadáa pé orin tí ẹ kọ́ ní ọdún báyìí, in fact I was about to giving up, mo dẹ̀ gbórin yẹn. Bàbá Òjó Adé sọ̀rọ̀ kankan pé ọmọkùnrin kan kó ti ń wá wọn ti pẹ́ for years, póni ìṣubú tí o ní yẹn kì í ṣòpin rẹ̀. Máa yẹn sọ pé òun fẹ́ lọ pokùnso, bàbá sọ náà pé nìyẹn fẹ́ lọ pokùnso. Wọ́n kàn play orin yẹn ní bí apalọ ni. I'm telling you, orin yẹn ó dẹ̀ gbọ́. Má wá yẹn fún Sátánì kó gbòògó lórí. Wọ́n ní ẹni yẹn ti dìránṣẹ́ Ọlọ́run báyìí. Ó wá ní mind yẹn pé gbogbo ọjọ́ kọjọ́ tó ń bá pàdé bàbá yìí, ó máa bless wọn. And for God so good, wọ́n dẹ̀ pàdé and he bless bàbá with huge amount. Ẹ wo ọdún tó ti kọrin yẹn. So ó bless Ọlọ́run, orin yẹn bless ayé àwọn èèyàn, ó wá bless àwọn náà padà. Ṣé ti bí bless padà yẹn téèyàn bá farabalẹ̀ dáadáa títí láì lèèyàn máa jẹ́? Títí láì ní kì í ṣe nǹkan tó ń yà. Mo ti sọ lẹ́ẹ̀kan, bọ́lọ̀ bá fẹ́ bá tó bá yẹ pọ̀ ọwọ́ Ọlọ́run ló ti fẹ́ là, kì í kánjú. Òun èé kánjú. Wọ́n ló sọ pé táìmù ti lọ. Are you tying that point? So o ní táìmù ni. Ìwọ ló sọ pé táìmù ti lọ. O ní táìmù. Ní last year mo ṣorin kan, Ọlọ́run ni o kì í ṣe ènìyàn rárá. I was in my room, everything kan sú mi pé all everything kan ṣe máa wà kan ṣáwọn èèyàn gbọ́ mi báyìí, ṣé mo ti ẹ̀ ń am I communicating to people? So lórí yẹn ṣe wá
ọ̀rọ̀ ayé mi mo kúkú ròde bẹ̀ nírọ̀lẹ́ ọjọ́ kan mo wà nínú ìyàrá mi mo gbójú sókè pẹ̀lú ìbànújẹ́ mo ń béèrè lọ́wọ́ Ọlọ́run ṣé ìlérí yìí kò ní ṣẹ mọ́ ni ọjọ́ dẹ̀ ń lọ lórí mi ayé dẹ̀ ń fi mi ṣẹlẹ́yà gbogbo nǹkan ẹlẹ́létí mi fèsì ọ̀rọ̀ mi tí mo béèrè ó ní kò sí bí mo ṣe sunkún tó lè lé ohun láti sáré ìgbà ni mo mọ̀ pé kò sí òye àmọ́ǹtì ẹkún tó sun tó lè ti Ọlọ́run láti sunkún tí ò bá fẹ́ ṣe ìbànújẹ́ ọkàn mi pọ̀ ṣùgbọ́n kò lè ti òun láti sáré àwẹ̀ lọ fọkàn balẹ̀ ìgbà tí mo dání máa dé he has his own appointed time Job 14:14 bí ènìyàn bá kú yóò sì tún yè bí gbogbo ìgbà tí a là kalẹ̀ ni èmi ò dúró de títí ìgbà àmúdọ̀tun mi yóò fi dé an appointed time. So kò sí òye ìgbà tó sunkún tàbí tí ó tilẹ̀kùn mọ́ rí ò bá para ẹ̀ it doesn't change his appointed time. Ó ti ní time tó ń dá tó lè fit ayé tiẹ̀ yẹn. I was telling people pé tí Olúwa ò bá tẹnu mi kọ ẹ̀mí àwọn wòlíì jáde ó dàbí aboyún tó ti lóyún tó fẹ́ bímọ Olúwa fẹ́ give birth to a sound for this era now so ó lè lo ẹnìkan ó lè má ṣẹ̀mí àwọn wòlíì so I'm not seeing myself doing it so ó kàn nílò sound tó máa kó àwọn ìránṣẹ́ Ọlọ́run papọ̀ tó máa dá wọn most important of Olúwa sọ fún mi pé ìdí tí òun fi rán ohun yẹn sáyé ni pé àwọn ìránṣẹ́ òun tó ti fi track kalẹ̀ kan lè trace back to their step pé ẹ̀mí àwọn wòlíì sì ń ṣiṣẹ́ ṣe ẹ̀pọ̀ torí ẹlòmíì sọ pé àwọn àti fake òun náà ló pè wọ́n they've been our original before they became fake so something happen ṣé fake prophet wà ní they've been an original before ẹ̀mí búburú kan láti Ọlọ́run ó ló kọjá kóun lọ tan àwọn wòlíì jẹ bó fẹ́ dì pẹ̀lú ọba kan and he went out ó sì wọ ẹnu gbogbo àwọn prophet about 400 prophet pé ọba lọ ogun òde Èlíṣà nìkan ló ní kábíyèsí bá ọba lọ òní dé o ó kàn fẹ́ ṣe bí Ọlọ́run náà ni ta ni ó dẹ̀ mú sí ṣe bẹ́ẹ̀ mi búburú látọ̀dọ̀ Olúwa wá ní yọ Sọ́ọ̀lù lẹ́nu ọ̀dọ̀ Ọlọ́run náà ló ti wá. Yes. Are you questioning him? Are you questioning? So kò sí òye àmọ́ǹtì ẹkún tó sun tó lè change bóyá ó sọ fún ẹ pé 20 years lòun tó máa dé ó ti rí 20 years yẹn pé time tó lè fit ẹ nìyẹn. So kò dẹ̀ mo sọ fún àwọn èèyàn pé sóògùn owó wà ṣá gbogbo àwọn nǹkan yìí àṣírí ni àṣírí Olúwa wà pẹ̀lú àwọn tó bẹ̀rù ẹ̀ yóò fi wọ́n mọ májẹ̀mú ẹ̀ àṣírí owó táwọn èèyàn wá kiri wọ̀nyí bóyá o ṣe yahoo o gba 38 million o gba 48 million o ò lè fulfill destiny it's not about fulfilling destiny o ò lè fulfill destiny torí kì í ṣe owó tọ́lọ́run fẹ́ fún even tó bá gba 400 billion kì í ṣe ohun tí destiny fẹ́ fún ẹ nìyẹn mọ ohun tí destiny fẹ́ fún yàn destiny ó fẹ́ give birth a generation for you ohun tó ní jẹ tán ni destiny fẹ́ fún. ohun tó ní jẹ tán. àkíyèsí mi náà kí ló dé tí mo ṣàwọ̀rọ̀ ìgbà yìí. ohun tó ní ṣe làálàá rí tó dẹ̀ máa jẹ lọ. tábà sọ̀rọ̀ tó ti fulfill destiny ara wọn ni Jésù wa ó fulfill destiny ohun tí wọn ò bá sí mọ́ tí ìran wọn sì máa sọ ń pa ẹ̀. So I look at them so what you are chasing oògùn owó ọ̀nà oògùn owó ohun tí o fẹ́ jẹ́ èṣù náà rí náà ohun tó o fẹ́ lò bóyá for the rest of your life ẹ mọ̀ pé oníkálukú ó ní ìgbà àárọ̀ ó ní ìgbà ọ̀sán ó ní ìgbà alẹ́ ẹlòmíì wà àárọ̀ ló máa dùn ọ̀sán máa fẹ́ mẹ́ẹ̀ díẹ̀ máa lẹ́ ẹlòmíì wà àárọ̀ máa lé ọ̀sán máa nira gan ó fi ọ̀rọ̀ ẹ̀ sí ọwọ́ alẹ́ so but wọ́n tó ló fẹ́ pé dádì ẹ̀ sábà ń ṣe gbogbo ẹ̀ wọ́n sì bọ́ fa gbogbo ẹ̀ mọ́ra wọn so ohun tó yẹ kó lò bóyá 40-50 years láàrin wọ́n sọ pé ó nílò jọ ọdún méje lóhùn ti wà ókè ẹlòmíì ò dẹ̀ ní kú náà so láàrin sẹ́fún ó máa lówó yẹn look at them ẹ lọ wo àwọn abandoned building kò séyàn bẹ́ẹ̀. ẹ sọ nǹkan kan lẹ́ẹ̀kan ẹni nǹkan tó fẹ́ jẹ láyé èṣù náà mọ̀. èṣù mọ̀ náà èèyàn méjì náà ní lé wa kiri èṣù
Ọlọ́run yìí sì léyàn voluntarily lọ yọ̀ǹda tí ẹ fún lóṣù ó mọ̀ bọ́ ajáki ẹ̀. Ìwé Jóòbù chapter 1 àwọn ọmọ Ọlọ́run péjọ wọ́n ń ṣe meeting, Ọlọ́run gan wà ń bẹ̀. Bíbélì sọ pé èṣù gan náà wà ń bẹ̀. Èṣù fúnra rẹ̀ ló introduce Jóòbù sọ́lọ́run. Are you getting me? Pé ìwọ rí ọkùnrin Ọlọ́run ìwọ rí ọkùnrin kan tí ọmọ dáadáa ọmọ mi Ọlọ́run fi Jóòbù yan gan. So wá lórí bẹ́ẹ̀ nígbà tó ti ṣe sọ́gbà yìí kan fún everything fún mi ìṣẹ́jú kan kí n lọ dí pẹ̀lú ẹ̀. Èṣù náà rí fútó ẹ̀. So if you are talking about ministry, you don't just start doing a ministry. There must be a someone who called you to be doing. Ó dẹ̀ gbọ́dọ̀ wà sure. Ìdí ni pé torí tí ìpèníjà bá dé ó lè rí ibi sá padà lọ. Wàá rí fi kọ́ nǹkan kan lọ́rùn pé àwọn ọmọ táwọn náà fẹ́ act bí àwọn ọmọ ẹ̀yìn Jésù wọ́n fẹ́ lọ lé ẹ̀mí èṣù wọ́n kọ́ bí wọ́n pé Pétérù àwa mọ̀, ẹ̀mí èṣù ní sọ̀rọ̀, Pọ́ọ̀lù àwa mọ̀, Jésù gan fúnra rẹ̀ á mọ̀ talẹ̀ yìí kò sí àmì lára tiwọn. So àmì yẹn ní Jésù sọ pé àmì wọ̀nyí ló mọ̀ bá àwọn tí ó bá gbàgbọ́ lọ. So you don't start a ministry láìsí pa àti fún ọ ní àmì torí ayé máa bi ọ́ léèrè tààràn. By which authority are you doing this thing? Tó o bá ti rẹ́nu là wọ́n gbọ́ bọ́rọ̀ ministry ṣe jẹ́. Ó dàbí kéèyàn wà nú ẹgbẹ́ kan náà ni tó bá débi kan wá béèrè pé group wo ni wọ́n ti wá. Fún wa ní symbol gba àwọn ọmọ ayé yẹn tó wà nú ẹgbẹ́ so ẹlòmíì káàpù ni wọ́n fi dára gbọ́ pé àti bọ̀ tó o bá sínú tó kàn lọ wọ kámọ̀ wọn tó sọ slang sí ọ tó lè dá wọn lóhùn. Bí àwọn kankan ṣe rí nínú ayé gan náà ló ṣe rí nínú spiritual rẹ. Ẹ̀mí náà la gbé wá sínú ayé, inú ẹ̀mí náà làwọn kan yẹn ti ń ṣẹlẹ̀ tá a activate ẹ̀ wá sí life. So ministry ó máa sáfù Ọlọ́run yóò sáfù àwọn èèyàn tá a rán ẹ sí yóò ẹ̀ṣẹ̀ wá bless ìwọ padà. That blessing kì í ṣe pé ìwọ tó bá fẹ́ sìnkú ọmọ wàá mọ̀ tẹ́tẹ́ ìyẹn ò kì í ṣe blessing Ọlọ́run. Okay, blessing tí o ń ṣe by force. Voluntarily ni someone will just call you. Kí ni nǹkan tí mo máa ń sọ? Pé daddy ẹ ṣe ministration kan bí kan wọ́n dẹ̀ lè jẹ́ pọ̀ online lẹ́lòmíì ti máa wò yín pé you were talking to my life. Èmi àní I've been looking for your number. Yóò dẹ̀ bless yín bí lẹ́ni kódà ní lè sọ pé thank you. Ní lè sọ pé thank you. So àwọn blessing tọ́lọ́run nìyẹn. Torí nǹkan tọ́lọ́run fún ẹ ti bless ẹ ó wá fẹ́ so padà. So àwọn material tí wọ́n need láti fulfill nìyẹn bọ̀ ìyẹn là wá ń lé kiri. Ẹ sà táìmù tí èèyàn kọ́kọ́ satisfy Ọlọ́run then satisfy àwọn tí Ọlọ́run rán ẹ sí táìmù yẹn ìjẹ́ ṣó máa ń fast ni àbó máa ń pẹ́ díẹ̀ nígbà mi. ká mọ̀ tanra wa jẹ. Yes sir. Ìgbà ẹkún àti ìdààmú ni torí mi náà wà ń bẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo táìmù wọ̀nyẹn ẹ mọ̀ àkàn ṣe ìgbà míì máa yá owó mọ́tò torí mo fẹ́ lọ program ìgbà míì most time ọlọ́dẹ ti mú mi rí. Sá. Bẹ́ẹ̀ ni torí pé mo lọ night vigil wọ́n tètè parí mo kúrò bẹ́ẹ̀ mo fẹ́ lọ sùn sílé ẹnìkan tí ó súnmọ́ mi ọlọ́dẹ mú mi wọ́n dá mi dúró for about 2 hours nínú òtútù. So àìmọye program ló máa lọ òní gbowó àìmọye orin àkọ́dànù. Orin àkọ́dànù. kó o tó kọ àkọ́jèrè. Àmúyá orin àkọ́dànù kó tó kọ àkọ́jèrè. Bẹ́ẹ̀ ni so a ti ṣe ogbó ẹ̀ ṣé ọjọ́ tí mo máa lọ sórí òkè tó yẹ pé ẹsẹ̀ mo fi máa rìn padà wálé ni mo máa wọnú gọ́tà báyìí bóyá mo lè rówó tó bọ́ lọ́wọ́ àwọn èèyàn sọ́jọ́ tí mo máa wà nílé for about 3 days tí ò sí nǹkan tí mo fẹ́ jẹ I will have to go and beg. There was a woman very close to my house then. Mọ́mí ebi pa mí. Àwọn ní wọ́n lè fún mi iṣu, wọ́n lè fún mi spaghetti. Sọ́jọ́ tí mo máa lọ chọ́ọ̀chì mi wà ńlọrin tí mo kúrò bẹ́ẹ̀ gbà yẹn. Ó ti láwọn kan tí mo máa ń fojú sùn tí wọ́n bá ti wá chọ́ọ̀chì ò dùn jọ yẹn o. Tàbí tán bá ti lọ lé ká tó parí sí.
torí mo ń láti tọrọ 500 or 1,000 naira lọ́wọ́ kí n tó feed. So gbogbo gbà yẹn mo dẹ̀ minister sáwọn èèyàn. Àwọn yẹn dẹ̀ mọ̀ yín. Kò túmọ̀ sí pé ìjì ń jà ọ, kò túmọ̀ pé Ọlọ́run sí ń bẹ̀. Pé ìjì ń jà ẹ́ kò túmọ̀ sí pé Ọlọ́run sí ń bẹ̀. Ṣebí Jésù wà nínú ọkọ̀ ń gbà jí dìde sáwọn ọmọ ẹ̀yìn. So it's a lesson that you are going through tribulation or hard time doesn't mean that you are alone. Ó wà ń bẹ̀. Ó lè sọ pé nígbà tí wọ́n bá la iná kọjá èmi ó pẹ̀lú ẹ. So torí pé ó pẹ̀lú ẹni náà yẹn ò ṣe ní jú ẹ, yóò pa ẹ lára o, yóò ra ẹ lára, wàá fíìlì ẹ, o máa fíìlì iná. Bọ̀gùn ní òun ló ṣẹlẹ̀ sáwọn ebéèrú mẹ́ta náà o, a jù wọ́n sínú iná lóòótọ́. Nǹkan tó fẹ́ sọ náà sí mi pé a jù wọ́n sínú iná lóòótọ́, but iná yẹn ó sì wà pẹ̀lú wọn. Ó wà pẹ̀lú wọn títí tá a fi jù wọ́n. Ṣé Ọlọ́run sí pẹ̀lú Daniel tá a fi, ṣé Ọlọ́run máa ń wo Daniel tá a fi jù sínú òkè ni ó ní? Mo máa ń wo kíní yẹn, in short mo ti fẹ́ question yàn kan rí pé okay, ìgbà tó lọ́mọ pé àwọn àyànfẹ́ mi lélẹ̀ kí lóde tó wò tí wọ́n fi jù wọ́n sínú iná. Ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ just to glorify himself, for that people to see him. Ohun tó fẹ́ ṣe náà nìyẹn. Ó kàn fẹ́ kí àwọn aláìgbàgbọ́ yẹn kan lè mọ bóun ṣe tó. Ó wà láwọn wọn kan jù wọ́n síbi tó bá fẹ́ jù wọ́n sí. Pé mo fẹ́ ṣe bí Ọlọ́run lónìí. Honestly, mo kàn fẹ́ ṣe bí Ọlọ́run náà ni, kò sẹ́ni tí ó dá dúró. Mo kàn fẹ́ ṣe bí Ọlọ́run. Àìmọye àwọn èèyàn. So bẹ́ẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ inú Bíbélì ló jẹ́ kí n mọ agbára tí Ọlọ́run ṣe tó. So nínú ìjì kò túmọ̀ sí pé Ọlọ́run sí bẹ́ẹ̀. Ní ìgbà tí o bá ń ṣiṣẹ́ ìránṣẹ́ tó ń please Ọlọ́run lọ́wọ́, tó ń rán, tó ń ṣiṣẹ́ fún àwọn èèyàn tá a rán ẹ sí, tó ń bless ayé wọn, wọ́n gan máa wọ pé ayé mi ò wà bless now. Pé èmi gan ò wà bless, people have been blessing, pé more grace, your administration bless me, your clinic can bless me. But they are not blessing me. They are not blessing me. Ọlọ́run náà mọ̀ ni, ó lè jẹ́ pé kò ì tó time yẹn. Ṣẹ́rí appointed time yẹn ó wà very important sir. Appointed time gbogbo èèyàn ló ní. Téèyàn bá sọ pé mo máa dẹni táyé mọ̀ lọ́dún yìí, kò ì ṣẹlẹ̀ nínú October náà, kò ì ṣẹlẹ̀ ní early November gan. So gbogbo ohun tá à ń sọ yẹn ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ní bí on 10 November. Àwọn èèyàn kàn ń pè mí pé mo á pè kí ló ń ṣẹlẹ̀ gangan náà, kí ló ṣẹlẹ̀, because I've not seen anything. Mo kàn pé jẹ́jẹ́ mi náà mo wà tí mo jókòó lé mi, kí ló ń ṣẹlẹ̀. Okay, most time is not by your strength. Tó bá ti mi ò lè ever rò pé mi àwòlí ló lè trend. Tán bá sọ fún mi níran máa change ẹ̀. Torí kíní ìsà mo fẹ́ kí àwọn most àwọn olórin náà gbé kíní ẹ̀ sórí gan. Ẹlòmíà fẹ́ release orin, gbogbo lè lọ ta ilé ẹ̀ láti fi promote. And it's not by that. Ṣòro tó bá ti promote, ẹ jẹ́ kí n sọ eléyìí. God bless you sir. Torí ẹ̀mí àwọn wòlíì ló jẹ́ kí n mọ̀, ó ṣí mi ní ọ̀pọ̀ yìí. Anything tó bá ti ń ṣe tó ń fọ́ọ̀sì àti tì í jáde, Ọlọ́run sí bẹ́ẹ̀. I can say it anywhere because up till now gbogbo rédíò tí wọ́n ti invite mi, tí wọ́n ti interview me even in my room, mi ì san $1 for anybody. Ẹ̀mí mímọ́ níwájú Kristi, gbogbo àwọn tó Olúwa lò láti push orin yẹn débi tó dé, mi ì san $1 for anybody. Kódà mi mọ most of them. I don't call anybody pé ẹ bá mi ṣe nǹkan bá mi ì pé ẹnì kankan. Gbà ni mo tó mọ̀ pé àṣé gbogbo eléyìí tí mò ń ṣe tẹ́lẹ̀ yẹn, tí mò ń ẹjọ́ mo sórin kan bí kò send recharge card, bí kò send 2,000, bí send 5,000, ẹjọ́ ẹ bá mi play lórí programu yìí. Ìgbìyànjú ara mi ni mo ń ṣe, kì í sọ Ọlọ́run ì tí ì dé. When there is no God in that thing you want to push, if you kolo 10 billion. Kódà kó rédíò wo ló gbajúmọ̀ jù lágbàáyé, kó lọ sí CNN láti lọ kéde ara ẹ̀, ayé ò lè rí ẹ. Torí ìsì chapter tí wọ́n bá ìsì chapter ẹ̀ sá, mọ̀ bó ṣe chapter ni wọ́n máa ń ṣíwèé kan yàn ni. You have been online. Gbogbo tí mò ń sọ is a spiritual something. Àwọn ẹni ẹ̀mí ló lè understand. Wọ́n máa ń ṣíwèé ni. Ẹ̀sà méjì ló ti powerful nínú within
some seconds tẹ́ fi sọ̀rọ̀ nsìn àkọ́kọ́ tí mo mú kò sí bí èèyàn ṣe sunkún tó lè lé Ọlọ́run. Èmi ló ṣẹlẹ̀ sí náà ẹ lọ gbọ́ Ọlọ́run ni ọ́ láti àmọ́ release. Ọlọ́run is my personal experience that happened to me. Ọlọ́run ni ọ́ lórúkọ. Kódà Ọlọ́run ni ọ́ yẹn mo rò pé máa torí àwọn èèyàn give testimony about that song pé you are talking to me, you are talking to me, you are talking to me, so I thought it too. Kódà mo sanwó fún blogger tí ó bá mi post ìyàwó mi gan lòun ò rí. Ó ní diagbia mo tẹ́ nọ́mbà yín post mi ó lòun ò rí. Kò ì tó time ni. Ọlọ́run tí kò ì dé. Mi san wá náírà fẹ́ni tí bí ó rí ètò mú wa yìí. Jésù dẹ̀ rí mi. Bó ṣe ń ṣẹlẹ̀ kò yé mi ṣe àní kò yé mi. Now ìgbà yẹn ni mo mọ̀ pé tí Olúwa bá ti ṣe tán ó máa fi àwọn èèyàn sí igun kọ̀ọ̀kan fún assignment kọ̀ọ̀kan fún ẹ. Tí Olúwa bá ti ṣe tán He will place people at a particular point for you. Àwọn nǹkan tágbára rẹ gan ò gbé. Ipá mi ṣé mo lè wá bí ni? Ṣé mi fúnra mi lè wá bí báyìí ni? I don't know you now. You called me that I should come. So there are people like that, there are TV like that, there are radio like that. They will just call me. Agbórin yín bí báyìí, ajá interview báyìí, ẹja ṣe báyìí. Èmi gan wò bí kò yé mi. Ṣé bọ́lá ṣe máa ń ṣiṣẹ́ nìyí? Èmi fúnra mi ó yà mí lẹ́nu. Gbogbo bí tó ṣe dé èmi yọwọ́ yọsẹ̀ mi mọ̀ ń pa ẹ̀. Ẹ fún. Mi mọ̀ ń pa ẹ̀. So if anybody asks me anything mi mọ̀ ń pa ẹ̀ o. Olódùmarè. Mi mọ̀ ń pa ẹ̀ sà. Kéèyàn máa sin Ọlọ́run ló pé jù. Ó pé bọ̀ kò rọrùn ni. Ó pé bọ̀ kò rọrùn ni. Kò rọrùn. Ẹ bá sọ fún ẹ pé it is well kò wẹ́ẹ̀lì o. Kò ì jẹun o. Kò ì jẹun. That it is well gbàgbọ́ la fi sọ. I'm telling you it's not something that's easy to serve the Lord. Kò rọrùn. Bàtí Jésù sọ pé àjàgà mìíràn ìdí tó fi ní kẹ́kẹ́ wá gba àjàgà òun ni pé ó máa yọrí sí ayọ̀ at the end o. Ìdí tó fi ìrọ̀rùn sí nìyẹn. Ẹ gba àjàgà mi sí ọrùn yín. Kì í ṣe pé ò ní ru àjàgà ṣùgbọ́n yóò yọrí sáyọ̀ nígbẹ̀yìn. Dádì ẹ ti sọ̀rọ̀ ẹ ti ní nǹkan tá à ń lé sìn ìrọ̀rùn bẹ̀ là ń wá. Ó lè ní wá ni bí ẹni tó fẹ́. Because even a lot of wọ́n pe àwa guys sí ní Gen Z a lot of wa a fẹ́ bẹ̀rẹ̀ ní wíìkì yìí by next week kádẹ blow. Mo sọ fáwọn èèyàn mo ní o bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ní last year o rẹ̀ ti ń retí jeep lọ́dún yìí ṣé bó ṣe ń ṣiṣẹ́ nìyẹn o lè ní ẹ̀ náà. Okay, recently mi mọ̀ bóyá bíi 2 weeks ago mo kàn wá ẹ̀mí yẹn kàn sọ fún mi pé òun fẹ́ san fún àwọn tó ti sá fún òun. Èmi délé ibi tí mo jókòó sí mo dẹ̀ ń shed tears pé if I had known màá ti sìn bí wèrè ńgbà yẹn. Understand nǹkan tí mo sọ. Mo wá sọ fún àwọn tí torí mo open group kan tí mo ń lecture wọn. Mo wá sọ fún wọn pé ẹ̀yin tẹ́ ń gbọ́n tí mo sọ yìí báyìí bí ẹ̀mí wọn ṣe ń sọ fún mi lọ́wọ́lọ́wọ́ mò ń sọ yìí. Sórí ibi tó wà tán ti fẹ́ lé ẹ kúrò bóyá ní wàhálà yẹn ti pọ̀ jù lọ ṣe bí ẹni tó ti ya bí ẹni tí ò mọ̀ nǹkan tó Olúwa ló máa san padà. Ẹ mọ̀ bí pé ẹ kó double fold. Ó máa sìn. Èmi náà ti ṣe àwọn sacrifice kan sẹ́yìn tí mi ti ẹ̀ mọ̀ pé ó máa. Àní mò ń ṣẹ́ di tẹ́sí jọ yẹn pé if I know kí n ti ṣe bí kí n kó ṣíà kí n nulẹ̀ kí n gbálẹ̀ kí n fọlẹ̀ wọ́n sọ pé wàhálà ẹ̀ ṣe wá pọ̀ jù báyìí ẹ mọ̀ pé wọ́n sọ pé wàhálà ẹ̀ pọ̀ jù ó máa san o. So serving the Lord gbàtí Jésù pé ẹ gba àjàgà mi sí ọrùn ní àjàgà ni. Wọ́n ní program 1-5 ó ti dé church in 3 ó ti gbálẹ̀. Àwọn ìyá Jésù àti bàbá Jésù ẹsẹ̀ mọ̀ bọ̀ pé ṣé wọ́n ti nulẹ̀ yìí báyìí. Àwọn tí ẹ̀ wá nu chair yìí. Wọ́n ti ẹ̀ wá nu chair yìí. Àwọn àti Jésù. So ìdí tí ó fi jẹ́ pé àwọn ọmọ àlè ló ń rọ́wọ́ mú chọ́ọ̀chì. Ọmọ ọkọ lù sí priority. Tẹ́ bá understand àwọn ẹlẹ́sìn kejì náà sábà make it dáadáa in a church. Wọ́n kàn lè wálẹ̀ kan wọ́n á dẹ̀ rí testimony. Okay, yes sir. Bẹ́ẹ̀ni sà.
bóyá tí mò ń sọ yẹn torí pé àwọn ọmọ ọkọ tá a kílè mọ ọkọ àwa àti rìfín àti. àwa ó dé ní bóyá bíi tó 12 ní bá ti fẹ́ wàásù tán làwọn tó dé so a dẹ̀ ní pẹ́ parí torí a ní meeting tá a lọ ní 1:30 báwọn kan ti dé chọ́ọ̀chì níbi 8 àwọn ti gbálẹ̀ wọ́n nulẹ̀ wọ́n fọlẹ̀ àwọn yẹn lẹ́rú àwọn ẹrú sì ló ń fẹ́ àwọn ẹrú yẹn sì ló fẹ́. My God. so ìdí nìyẹn tó fi jẹ́ pé ọjọ́ tá a ti parí olúwa pàjẹ́ mélòó lẹ ti rí tó kàn church tàbí tó kú ìdí ni pé wọ́n ti replace àwọn ojúlówó ọmọ in a sanctuary tí pastor bá láwọn ní nǹkan àwọn ìyá àjẹun náà ni ó gbé wá ẹ lọ wo Christmas dá fẹ́ ṣe àwọn yẹn ni ó sọ meeting tó dájú bí wọn bá ní wọ́n pọ̀ ọmọ wọn tó wà lóyìnbó pé bá ń sẹ́ndì owó pastor mo fẹ́ ra aṣọ fún pastor mi so olúwa wá cover àwọn pẹ̀lú oore ọ̀fẹ́ wọ́n ń ṣiṣẹ́ tó yẹ kí àwọn ojúlówó wọn ṣe wọn ò lè kú lálẹ́ ẹ gbàgbé mi kò sí tó lè ṣe wọ́n. ó tó ní kẹ́tẹ́ sọ sáà. mo mọ gbogbo tí mò ń sọ yìí. ó tó ní kẹ́tẹ́ sọ. fíìmù là ń wò náà tí ẹnìkan wá ń bẹ̀ Christian film ni ó wá jẹ́ bí babaláwo àwọn sọ pé by the time tí ẹnì yìí tó bá padà gba Jésù á ṣiṣẹ́ Ọlọ́run yẹn bíi pé torí ẹ̀ náà fi ń kó àwárí torí pé líla bá a Yorùbá dẹ̀ ní ajogún ẹ̀wù kò mọ ìyá agbádá ńlá ìdí tá a fi pẹ́ chọ́ọ̀chì nìyẹn atari ọ̀nì ọ̀tà but ààrí sí àti mọ́lọ́hún àti rí fi púpọ̀ jù àti rí fi gan. a ní láti ṣàtúnṣe. Ọlọ́run ràn wá lọ́wọ́. Àmín. Ọlọ́run ràn wá lọ́wọ́. Àmín. Sà lójú gbogbo àwọn ènìyàn torí ìyá ni pé máa lọ lójú gbogbo àwọn ènìyàn bí ẹni pé bóyá orin yẹn nìkan láṣẹ nìkan because nǹkan tó wà ní ẹnu everybody nìyẹn iṣẹ́ ọ̀tí gan tẹ́ mú ó ti máa show mi mọ̀ bẹ́ẹ̀ ti experience ẹ̀ tẹ́ bá dé ministration kan sìn tẹ́ ẹ̀ bá ti kọ ìyẹn. ẹ̀mí àwòlí wọ́n máa bá yín fà á. méjọ́ ni táwọn yẹn ṣe pè mí sí ẹ̀mí àwòlí they just want to hear it from me pé ẹni tó kọ yẹn. So I want people to know you still have a lot of songs out there we that have blessings and people they can listen to. mo ní pọ̀nlẹ̀ mo ní ẹni tó ń bẹ. ẹni tó ń bẹ. mo ṣe ọba áńgẹ́lì. ọba áńgẹ́lì. mo ṣe àjọba mákù. àjọba mákù. mo ṣe recommendation. ṣé ẹ máa ṣe drama ni. rárá. àwọn táìtù. ọ̀nà àwọn táìtù ẹ̀rìmọ̀ ọ̀nà náà ni fún mi fúnra rẹ̀. àjọba mákù. ìjọba má papòdà. so ìjọba má papòdà. bẹ́ẹ̀ni mo ṣe àjọba mákù mo ṣe recommendation. mo ṣe owó ògo. ẹ sà owó ògo. owó ògo láyé ń san kì í san owó ẹ̀bùn ní. mo ṣe owó ògo mo ṣe ọlọ́run tó sọ̀rọ̀. ọlọ́run tó sọ̀rọ̀. mo ṣe ọlọ́run tí kò lọ́gàá. ọlọ́run tí kò lọ́gàá. bẹ́ẹ̀ni ọlọ́run tí kò ní bẹ̀rẹ̀ ọlọ́run tí kò lópin ọlọ́run tí kò lọ́gàá ìyìn rẹ̀ so gbogbo ohun tẹ́ ẹ ṣe mi mọ̀ bóyá kà ń bì kan bóyá kọ́ ń bì kan gbogbo kó tó da nǹkan ẹnìkan ṣáà máa kọ́ ẹ ní nǹkan kan o máa ní knowledge kankan from somewhere before you start acting your own so ṣùgbọ́n òun kò sẹ́ni tó kọ́ kò sẹ́ni tó dáa so ohun tó bí orin yẹn ni ọlọ́run tí kò lọ́gàá ṣe ọlọ́run tí kò lọ́gàá mo rẹ̀ tún ṣe orin pọ̀ díẹ̀ mo ṣe Emmanuel mo ṣe gbogbo tó wá kan àjọba ẹ̀mí àwọn wòlíì sí lára àwọn èyí tẹ́tí kọ yẹn tẹ́tí ṣe yẹn kí ẹ lè bá wa kọ àwọn kọ̀ọ̀kan. ó ṣe ìrẹ́rú ní ìrẹ́rú ọba owó ògo nìyẹn o. ok owó ògo. ìrẹ́rú ní ìrẹ́rú ọba o wá rán aláàánú sí mi o tí ó bá mi gbẹrù mi bẹ́ẹ̀ mo ti kọ ẹrù tí àyàn mọ́ dìrù mi o mo gbé títí mi ò lè gbé mo ti tẹ́rí sí orí ta mi mo ní kí n gbèrú lórí bá bó káyé tún gbèrú mi lórí bá pa wá rán aláàánú abánigbẹ̀rù
tí ó bá mi rẹ̀rù mi. So ìgbà ni mo ti kọ́ owó ògo láyé san o wá fògo bàṣírí mi bàbá. So owó ògo ló wà. owó ògo ẹ jẹ́ bá mi tún kọ́ta àmì lóhùn wá o. ayé ọ̀nà ní ẹ̀bùn bó ti pọ̀ tó wọn ọ̀nà ní ẹ̀bùn bó ti pọ̀ tó Olúwa wá fògo ṣàánú mi bàbá. owó ògo láyé san o wá fògo. So kí ló bí ọ̀rọ̀ yẹn ni pé ayé ò kì í sanwó mo mọ̀ ṣe ohun tí ń bẹ lára ẹ̀ náà sanwó ẹ̀. The same people tí wọ́n pè wá tán fún wa ní 10,000 àwọn náà ló pe àwọn kan tán fún wa ní 10 million. Yes sir. Yes sir. ògo náà sanwó ẹ̀. Okay. kì í ṣe ohun tán fẹ́ wá ṣe yẹn ṣùgbọ́n ògo tí ń bẹ lára wọn náà sanwó ẹ̀. So if you are just wọ́n fún wa 10 million wọ́n tètè pé wá bí level ẹ̀ ṣe rí náà ṣe treat ẹ̀ báyìí ẹ̀ ṣe rí ló fà tán fi treat ẹ̀ bẹ́ẹ̀. ṣe báwọn kan náà ń pè tán fi escort gbé wọn wọlé ọ̀kadà làwọn amúdé. owó ògo láyé ń san wọn kì í san wẹ́ẹ̀bù. So mo ṣe recommendation tètè rán sí mi ẹni tí máa sọ̀rọ̀ mi fọlóore tètè rán sí mi ẹni tí ó sọ̀rọ̀ mi fọlóore tí ó sọ̀rọ̀ mi fọlóore o tí ó fi ránṣẹ́ pè mí tètè rán sí mi ẹni máa sọ̀rọ̀. So mo kàn bẹ̀ tètè rán sí mi ẹni máa sọ̀rọ̀ mi láàfin ìyẹn létí ọba tí ó ránṣẹ́ pè mí ó wá sógo. recommendation táyé mi ni ló ń bẹ lọ́wọ́ ẹnìkan láàfin ẹnìkan tí ó sọ̀rọ̀ mi létí ẹnìkan sọ fẹ́nìkan tẹnìkan yóò fi gbọ́ tí ó gbégbèsè kan lórí ọ̀rọ̀ mi tọ̀rọ̀ mi á bọ́ sí táyé mi yóò fi dìde lójú kan. recommendation tó máa fún mi ní recognition the divine connection tó máa fún mi ní elevation Olúwa tètè rán sí mi. So recommendation làwọn orin yẹn wà. So tẹ́ bá gbọ́ owó ògo àti recommendation yẹn àwọn orin tó dìbò gan ni bọ̀ṣẹ́ mọ̀ pé tó lóò bá ti kéde èèyàn ayé ò ní gbọ́ ẹ kò ní ní mínì létí àwọn èèyàn. Even to me this ẹ̀mí àwọn olè ẹ̀ṣẹ̀ ní mínì sí mi orin tí mo ti kọ láti August. August mo ti kọ mo post ẹ̀ ní bóyá September 9 àbí nǹkan mo gbé jáde náà mi ìṣẹ̀ṣẹ̀ ṣe. August ni mo ti ṣe mo ti record mo dẹ̀ gbé jáde ní September bóyá on 9 àbí 10. kí ló dé tó pẹ́ kẹ́ tó gbé jáde. à ń ṣàwọ̀ṣẹ́ kankan lórí ẹ̀ mọ̀ pé orin yẹn kì í sórin tí mo rí lì bóyá mo gbà ọ̀rọ̀ àtàdúrà Olúwa fún wa lórí ìránṣẹ́ Ọlọ́run kan ló bẹ̀ mí lórí. Okay. wọ́n láwọn gbórin mi kan tí mo ṣe fún pásítọ̀ kan báwọn dẹ̀ láìkẹ́ pé kí n jọ kí n báwọn ṣe similar to that. Okay. mo wá lókè kò sí wàhálà. So from my house to that studio kò sórin kankan lórí mi. mo lórin tó pọ̀ ńlẹ̀ o bọ̀ mi ìfẹ́ mú láàárọ̀ mò ń stingy orin mò ń sáwọn orin ìfẹ́ mú láàárọ̀ orin mi ìdẹ̀fẹ́ kọrin tí àwọn èèyàn ti gbọ́ rí. honestly kí láwa ṣe báyìí mo sọ fún engineer nǹkan kò sí lórí o kódà for next thing pé a sùn studio mọ́júmọ́ lórí ó yẹ ká ti ṣe ní ìrọ̀lẹ́ nǹkan kan wá a láti sùn studio di àárọ̀ ọjọ́ kejì ajínà nǹkan kan wá o honestly àdínú mo kàn ní wà ẹ fún mi ní nǹkan tuntun tí mi ti gbọ́ rí like tó kàn jẹ́ new thing kò dẹ̀ tó bí 5 minutes time yẹn ẹ̀mí àwọn wòlíì ipá rẹ̀ ga máa kọ́ mi ti gbélé rí sáré record ẹ̀ sórí fóònù mi kan báyìí sáré record engineer ẹja bẹ̀rẹ̀ láti bí so intentionally kì í ṣe pé mo fẹ́ ṣorin pé káwọn èèyàn lè gbọ́ kọ́. Okay. So engineer mi ló wá ní pé àwọn dẹ̀ like orin yìí o bí èmi náà wà ní studio wọ́n dẹ̀ like orin pé why tí mi kúkú fi send copy pass sí wọn kí n dẹ̀ wá di àwọn kankan mọ́ ìyẹn kí n dẹ̀ wá lókè sọ. So ìgbà tẹ́mi ó fi padà sí Èkó torí lọ ni mo ti record ẹ̀ mo travel láti Èkó Ìlọrin lẹ ti record orin náà ìgbà tí màá fi padà sí Èkó orin yẹn ti ń fún mi ní meaning beyond ohun tí mo engineer oníhun mo máa padà wá sí Ìlọrin gbogbo àwọn orúkọ ẹ bá fi sáà yọ Olúwa ti ń túmọ̀ orin so iṣẹ́ àwọn wòlíì bó ṣe lo àwọn wòlíì rẹ̀
ẹ mọ̀ pé a ní act of apostle. Yes. So this particular one, act of his prophet. Act of his prophet. Bó ṣe lu àwọn wòlíì rẹ̀. So this song of a thing, tẹ́ bá sọ̀rọ̀ ẹ̀mí àwọn tó ti ṣiṣẹ́ ṣáájú tó sùn, ẹ̀ ń pe ẹ̀mí àwọn tí ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tó sì wà active, ẹ̀ ń pe àwọn ọmọ tá a máa bí tí wọn ò tiẹ̀ tí ì bí rárá. So orin yẹn kì í ṣe pé wọ́n sọ fáwọn pé ẹ gbójú kò lára tèmi báyìí. So there is something behind that song. Ẹ̀mí àwọn ń wo ẹ̀mí àwọn nígbà tí ẹ̀ ń pe àwọn ogun ọ̀run ni. So there are battalion of prophets. So bí orin ẹ̀mí àwọn wòlíì ṣe wá nìyẹn. So because ó ní òsì mi pé kí ló ṣẹlẹ̀? To me mo pé kí ló ṣẹlẹ̀ náà? Intention yìí gan òun ṣe fún nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn pé. I never thought of it. Jésù gbọ́ kíyìn ro òun ni mo ṣe pè ní Adésáyé ẹni má pariwo. Mo máa ń kì í bẹ́ẹ̀. Adésáyé ẹni má pariwo. In fact kò rí fún wọn gan lára. Ohun tọ́lọ̀ ń ṣe yìí kò sẹ́ni tó lè sọ pé àwa la tì débẹ̀ bá àwa la gbé síbẹ̀. So kò sí ẹni tó lè sọ bẹ́ẹ̀ torí èmi gan o mi rí ọjọ́ tí incidenti tó káàkiri yẹn everybody padà mọ́ yẹn. There's something that I never planned for. Mo wà lẹ́kọ̀ọ́ because I used to travel mo wà lẹ́kọ̀ọ́ mo sọ fún àwọn mi pé ó mi kì í lọ sí program top of flourish. Ó dẹ̀ ní kò sí problem. So on that Sunday morning owó kankan ò bá mi jì wọ́n á nídìí àmì ìlọ́mọ́ wọ́n á ní kí ló ṣẹlẹ̀ mo ní oṣù kankan lọ́wọ́ mi. I actually wanted to ask you that program ṣé wọ́n invite yín. Wọ́n invite mi kankan jáde. Jésù. Àárọ̀ ọjọ́ yẹn ni mo chat top of flourish pé ẹjọ́ ẹ send address ibi tẹ́ fẹ́ lò sí. I wanted to attend. That is your intention. Kò máa ń pín stage kò lè kàn mí sẹ́ẹ̀. By the time tí wọ́n fi pé gbogbo àwọn olórí gòkè èmi ó ti padà sí kòrò olùtò rọ́nà tèmi jìn. Mi lè dúró bá wọn mọ̀ pé ẹja ọmọ ẹ̀ máa ti padà. So ó dẹ̀ ní kí n mú lára owó àjọ tó ń gbà pé kí n yáwó kí n lọ. So I took 4,000 out of the money. I went to that program. Mo dẹ̀ dọ́ra jòkó sẹ́yìn jẹ́jẹ́ mi ẹ̀ raṣọ tí mo wọ̀ ni. So kẹ́ ẹ lè mọ̀ pé mi múra pé a fẹ́ lọ gba star a fẹ́ lọ. I was just there watching, looking. So it got to a point mo feel like pé mo fẹ́ mu mi. So I went out to get table water. Gbẹ̀ni mo ti pàdé ẹ rí i pé máa nǹkan ló kọ́kọ́ kọrin yẹn. So wọ́n pè ní yẹn ní Israel Classic. Israel Classic. We met 2019. Dẹ̀ kì í sọ̀rọ̀. We never talk. So wọ́n ní ẹ̀gbọ́n pé ṣáàtì lọ́rin mo ti wá mo ní rárá pé mo ti wà lẹ́kọ̀ọ́ sí wọ́n ní àwọn òde mo wọ́n á ní mo ṣe orin kan recently mo ní wọ́n ní it was a powerful song mo ní thank you wọ́n ní ṣé mo lè kọ́ fáwọn. Gbéraga gan kọ́kọ́ wọnú mi jọ ń gbé ṣé ti ń dùn yẹn ẹ̀gbọ́n social media ni. Ó kọ́ mi lẹ́kọ̀ọ́ tó kọ́ tọ́lọ́n bá fẹ́ ṣe nǹkan kan yóò jẹ́ òwúwà bí àgọ̀. Tọ́lọ́n bá fẹ́ ṣe nǹkan kan gbà míì yóò jẹ́ kó wà bí àgọ̀. Tó bá fẹ́ ẹ lọ study gbogbo àwọn tán proof po right bọ́n yẹn tètè dìde ẹ lọ check ẹ even tó bá ṣobìnrin kò ní lọ́kọ bí I know my right wọ́n yẹn lọ́kọ right rẹ̀ yóò lọ́mọ fi dá dúró honestly ìgbéraga gbé mi wà that moment bí ṣe ti ń dùn yẹn gbọ́n social media àbó olólórí ó sì ní mọ́ ọkọ rẹ̀ mi fún tẹlẹ play online náà ó tẹ wá ní kí n kọ́ fún yín ilẹ̀kùn ìbádẹ́ẹ̀tì reluctantly àwọn gan lè mọ̀ bí a tó bá wò ó sá kọrin yẹn fún ọ ẹ̀mí àwọn wo ohun mi ò dé dáńjọ́ yẹn gan pa rẹ̀ ga ó. no ṣé ẹ kàn pàdé ara yín ta ni àbí. ìta mo ti pàdé wọn táìmù tẹ́mi jáde làwọn náà ń dé èmi fẹ́ ra table water ń ta ni táìmù yẹn náà dé sí. wọ́n ní kẹ́kọ́ láì ṣe pé fẹ́ ṣe rìázà. ẹ ṣé wọ́n ní kí n kọ́ fáwọn I don't know his intention I just hand the song for him. So mo ṣáà rí pé wọ́n ń repeat ẹ̀ lẹ́nu kódà orí ibẹ̀ yẹn mo fi wọ́n lẹ̀ sí tèmi fi wọlé padà so we never talked. Few minutes to that time he came in and he was called to come and minister. mo kàn gbọ́ ẹ̀mí àwọn wo mo kọ́ pé ta ló lè gbórin yẹn wá bí iná. Yeah ta ló lè kọ ẹ̀mí àwọn olóògbé. Jesus. Ohun tí mo mọ̀ mọ́ nìyẹn.
was the only thing tí mo mọ̀ up till now mi mọ̀ kankan. Because obviously, because I watched the program, fans wọn ni mo jẹ́, Mummy Tope Flourish. So mo wo program yẹn. Obviously, bọ́n ṣe pè yín gan bí ó dà pé pastor church yẹn náà nìkan pè yín. Bọ́n ṣe pè yín gan, you are holding your phone. Fóònù wa mo ń tẹ fóònù lọ́wọ́ ní sẹ́. You are holding your phone. Bẹ́ẹ̀ ṣe wọlé gan bí ìgbà tẹ́ fẹ́ lọ ṣeré pa ni pé kí nìkan tó ń ṣẹlẹ̀ gan náà. Kò yé mi náà. Ẹ̀wọ̀n bíi I don't know, and all those things that happened that day, even the focus tí mo fi sí it's never planned. Mi mọ bó ṣe ṣẹlẹ̀. Sí pẹ̀lú backup gan. Mi kọ́ anybody lọ alẹ́ mi àti Jésù lájọ. Ẹ̀mí mímọ́. I never plan for ọjọ́ tí màá lọ síbi tó gòmí àti dìde má jẹ́ ń sùn lé. Àmín. Àdúrà ńlá ni. Má jẹ́ ń sùn lé. Àmín o. It's a great prayer. Sà tún lówó lọ́wọ́ ẹ yá owó lọ ni. Yá 4,000 tí mo fi lọ bẹ̀ níṣẹ́. Honestly, mi ì lówó kankan lọ́wọ́. So ìyẹn kó rẹ̀wẹ̀sì bá mi pé bá màá ṣe jáde tí mi ní so kò sówó lọ́rùn. Ìyá mi ló wá ní kí n mú owó tí n bá fẹ́ lò bẹ́ẹ̀ kí n lọ. So and I went to that program. So I don't know what I don't just know. Go to trigger fẹ́fẹ́ nù. Even that day, ìgbà tí mo délé lálẹ́ mo screen record orin yẹn. Okay. Èmi ti gbàgbé gan torí mo sùn lálẹ́ ọjọ́. So mo kàn wá rántí láàárọ̀ Monday pé mo screen record orin kan lánàá. Yẹn post ẹ̀. Yẹn ti ẹ̀ post ẹ̀. Èmi fẹ́ sọ̀sẹ̀ ya múrin wá. So ìgbà tó fi máa mo sáré tí notification ti fẹ́ pa fún mi. Kẹ́ tó post làwọn èèyàn ti post lọ. Kí ló send? Ohun tí mo mọ̀ rèé lọ́wọ́ ọkọ àárọ̀ mi. Ohun tí mo rí lọ́wọ́ ọkọ àárọ̀ mi rèé o. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Jésù. So ìdí tó yé mi nù tí bíbí o máa ń pè ní ọkọ mi. Ṣé rí being husband kì í ṣe ọkọ pé ọkọ tí mo fẹ́ sílẹ̀ àbí tó fẹ́ mi ọkọ mi. So ọkọ mi túmọ̀ sí pé olówó mi ẹni tó ní mí tó lè fi mí dára tó wù. Recently ni ọ̀rọ̀ yẹn túmọ̀ sí mi. Ẹ mọ̀ pé bíbí sábà sọ pé ọkọ mi. Ọkọ mi ó bí ó fàánú gbé mi dé o. Kí ni ìtumọ̀ ọkọ mi? Èmi gan máa ń rò. But recently ó ní mí nì sí mi. Ẹni tó ní mí. Tó lè fi mí dára tó wù. Ó kàn ṣe nǹkan tó wù ú jọ yẹn ni. Kò dẹ̀ sẹ́ni tí ó mú. Ẹni tó lè lọ polówó mi níbi tí agbára mi gan ò lè gbé. Mi ò lè débẹ̀ yẹn. Ṣé bẹ́ẹ̀ ni mo ń sọ fún yín? Mi ì lè climb on stage o. Mo mọ nǹkan tí mo ń sọ now. I know the caliber of people that were in that program. Mo mọ àwọn set of people tí wọ́n wọ̀ on line up tí wọ́n ti ẹ̀ sínú poster but wọ́n máa minister. Orúkọ mi ò sí mbẹ̀. How God did it mi ì lè explain. Mo kàn rí pé àṣetọ́pẹ́ Flourish gan ti ń wá bó ṣe máa fún mi ní 10 minutes kí n wá tó lè yẹn kọ. Dádì gan mọ̀. Wow. So Tọ́pẹ́ kàn sọ fún dádì pé ẹni tó lórin yẹn wà ń bíbá yìí o honestly pé the guy is here. Wọ́n ní dádì pé wọ́n ní ẹni tó lórin yẹn gan wà bí ìjọba àbí kí ló gbọ́ ẹ̀. Táwọn àwọn kùtù mi ní kí n sáré wá lò. So he never knew that pé àwọn organizer gan ti fún mi ní gbà tí 2 minutes tí wọ́n parí ní 10 minutes bí ẹsẹ̀. Ọlọ́run wáyé fún mi níbi tí ó sáyé. Àdúrà ńlá ni o. Wáyé fún mi níbi tí ó sí àyè. Tí wọ́n bá ń gbàdúrà pé Olúwa dalẹ̀ ẹrú kó túnlẹ̀ tó ń torí ọ̀rọ̀ ńlá ni o. Ó break gbogbo protocol. So that was what happened. Everything that happened mi mọ̀ pa ẹ̀. Wájú Kristi mo wà I don't know anything about it up till now. Mi mọ̀ anything. The sound now. That sound now is not by mouth. Let me say this with the one Timori physical in our church now. If by the time tí a bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, òun ni bàbá máa ń kọ́kọ́ ń kọ. Ẹ̀mí àwọn wòlíì it's a song that triggered the atmosphere of this prophet. Yeah, because any prophet tó bá fẹ́ ẹ mọ̀ pé wọ́n ní mo ti sọ lẹ́ẹ̀kan pé nǹkan kan wà tó ń pè ní channel. Àwọn olórin náà ní. Tá bá ti miss channel yẹn a máa stagger àgbà parí administration so oníkálukú gbọ́dọ̀ ní òpó tó ti ń operate òpó
wọ́n ní pé ẹ̀rí pé yóò kọ́ aláṣeyọrí yóò tún kọ́ bẹ́ẹ̀ nípa ṣiṣẹ́ pé àbí Tọ́pẹ́ làbí wọ́n láìkì ni torí pé kò sí channel fún láti work on. You can see on a song, that's why I love Ṣadé Táíwò. Ṣadé Táíwò. Yes. You can see on a Yes. She had that channel. Ó ti mọ ibi táwọn bá wà tán ti rí Olúwa. Ọlọ́run nídìí orin púpọ̀ náà ṣé àwọn èèyàn ló fẹ́ kọrin sí bọ́lọ́run ló kọrin sí kán mọ́ jò fi wọ́n lẹ̀ kí wọ́n aláàtì ẹ̀. God bless you, sir. These are things I always said. No, na wọn ò nídìí àti jó. Má force wọn. Worship is not about dancing. They can remain sitting. God bless Why you. they choke in presence of I just pray that àwọn olórin ẹ̀mí understanding wa máa ṣí ká lè see beyond being singing. Ohun tó ń bẹ lẹ́yìn mọ́ kọrin pọ̀ ju orin tá à ń kọrin. Beyond singing 20 songs mo fẹ́ kọ ní ibi tí mo wà. I need ẹja rí bóyá orin tó ń trend lọ́wọ́. I need. I observe nígbà tí ẹ wá sí church wa fún ministration ẹ ẹni yóò kọ latest song ẹni yóò kọ dasidu song ẹni yóò kọ orin tó ń trend tó ń ṣe but everywhere was. àgbélẹ̀rọ làwa máa ń kọ. Everywhere was mo ní ibo ni máa yìí ti lọ mú. àgbélẹ̀rọ because I just pray sha. Because this particular something we are doing o gbọ́dọ̀ ma at least 50% o gbọ́dọ̀ ní ìmọ̀lára ohun tó Olúwa fẹ́ ni. kì í ṣe ohun táwọn èèyàn fẹ́ gbọ́. kò ṣe ohun táwọn èèyàn fẹ́ gbọ́. Olúwa sọ fún mi pé because èmi náà máa ń wò pé gbogbo èèyàn dìde ẹ lọ sọ fẹ́yàn méje pé mi ìrìn sí kú ọmọ ọlọ́dún ẹ mọ̀ pé kí gbogbo church tá a fi lè charge. Olúwa sọ fún mi pé when you motivate me I will motivate people for you. That's the key. Ọlọ́run ẹlẹ́dàá ń gbọ́ ò nídìí ẹ̀. Ò nídìí. Kódà ò lè mọ̀ kí anybody pé mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi ẹ fún mi ní táìmù kọ́mọ̀ fọ́n táìmù ìbáwọn ló pè ọ́. Wọ́bi tó ń wọ̀ lọ ó lè parí o kò. Kí wàá lọ kí wọn. I love kí n kọ́kọ́ satisfy ohun tí mò ń wò wájú yẹn. Ẹni tó pè mí. Màá sì kí wọn létà dáàdì mo kí yín o ẹ má bínú ẹ̀ kan. A gbọ́dọ̀ fòfin torí there is a target. I just pray pàdé bẹ́ẹ̀ àwọn tí ó ní tí mò ń sọ yìí òye yẹn máa yé wọn. Yé wọn. There is a challenge. So that song ẹ̀mí àwọn wòlíì orin tó ń trigger ìyàrá àwọn wòlíì láti ṣiṣẹ́ ni. In short ó ṣí iyọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì àti àwọn ènìyàn gan láti rántí àwọn wòlíì àwọn bàbá wa. Àṣé agbára àwọn wòlíì tó báyìí àṣé ipa wọn ẹ máa ti fẹ́nu yẹpẹrẹ ẹ máa sọ pé ẹlòmíì ò kàn set ring light. ọmọ yẹ kẹlòmíì set ring ọmọ yẹ yẹrù bàbá Adébóyè pèsè very stupid man máa wọrí bọ́lá òun pọ̀ ọmọ tiẹ̀ náà máa wọrí táìmù tiẹ̀ ti lè kọjá ọmọ tiẹ̀ náà ó ṣe stupid táwọn náà sí lọ́wọ́ ọ̀ọ́rì bó ṣe dùn. Gbogbo ẹni tó bá yẹ̀yẹ́ ìránṣẹ́ Ọlọ́run pátá wọn ò ní mórí bọ́ ẹ lọ kọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ kò ní dáríjì. Gbogbo ẹ̀ṣẹ̀ ló ní dáríjì Bíbélì sọ bẹ́ẹ̀ bọ́ ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ sì ni ẹ má sì fọwọ́ kan àwọn ẹni àmì rò kí ẹ má sì ṣe wọ́n níbi. Ó ní ó bá àwọn ọba wí nítorí wọn kò sì jẹ́ kí ẹnikẹ́ni kó ṣe wọ́n wọ̀ sí. Ìbá ṣe fẹ́ẹ̀kì ṣé wọ́n ló pé kí n tiẹ̀ jẹ́ ó mọ fẹ́ẹ̀kì lọ. Nínú Bíbélì fake prophet gan wà ń bẹ. Èlíjà sápà àwọn wòlíì Báálì. So ṣé wọ́n lo ẹ̀ṣẹ̀ jẹ́ wọ́n ló fẹ́ sọ fọ́lọ́run sí pé fake ni ìwọ ló fẹ́ sọ fọ́lọ́run pé fake ni yín ṣé mi ni màá ṣe sọ fọ́lọ́run pé fake lágbájá. Jésù sọ fún ẹ mọ̀ sọ ọ̀rọ̀ ẹnikẹ́ni fún mi èmi mọ̀ wọ́n I know them so don't tell me about them. People go time to kò focus lórí life tiẹ̀ wà. Nígbà rú mi bá sẹ́ndì set ring light torí ọ̀rọ̀ bàbá Oyèdépò ibo nílẹ̀ tèmi wà. Kí n tèmi kí n tì. Bàbá tó ti fùfú ìtàn. I wish ó dàbí tí èṣù bá fẹ́ fìyà jẹyàn yóò rà yàn yé. Tí èṣù bá fẹ́ fìyà jẹyàn. Ó máa blindfold there to be doing unnecessary things. Unnecessary yẹn ó máa dàbí right lójú ẹ. Ṣé torí o fẹ́ trigger online tí wọ́n ṣe tilẹ̀kùn destiny tiẹ̀ pa. A gbọ́dọ̀ wá especially àwa ọ̀dọ́ ọ̀sìn. Wọ́n máa sọ̀rọ̀ nípa wòlíì wọ́n fẹ́nu yẹ̀yẹ́ wọn o.
tó o bá ti ní nǹkan tó fẹ́ sọ dákẹ́. ẹ lọ study gbogbo àwọn ọmọ tó jẹ́ pé ọ̀dọ̀ wòlíì náà sábà máa ń wà wọ́n yẹn sábà lọ. ẹ study nǹkan tí mo sọ yìí. bẹ́ẹ̀ni sá. tó yẹ pé mísà òsì náà ń gbé àwọn ọmọ dádì àwọn. wọ́n ti rí wọn tán. wọ́n sábà àwọn lè mọ̀ bínú wáńgẹ́lì pé tí wọ́n máa sọ̀rọ̀ ewu tó wà ń bẹ̀ nìyẹn gba orí dádì sí wá pa báyìí yóò máa rẹ́rìn náà ni o. bẹ́ẹ̀ni. honestly ọ̀pọ̀ orin ẹ̀sẹ̀ o ti yọ 5,000 pé dádì òkùnkùn ní mọ̀ àwọn ò ní mọ̀ wáńgẹ́lì tí wọ́n máa béèrè anything that call prophet or anointed man of God stay away from them. kódà kó ká wọn lórí obìnrin kan máa bá a sùn lọ́wọ́ kò kún ẹ. ìwọ kọ́ ló ránṣẹ́ o. mo lè sọ eléyìí lẹ́nu rẹ̀. wow. torí ìmọ̀lára àti ìṣíjú tí mo rí. mo jóye mi wòlíì dẹ́ ṣì wà. wòlíì ṣì wà. àwọn èèyàn lè mọ tọrọ róòsì lórí TikTok gbèmí sọ fún ẹ pé wòlíì ṣì wà. wòlíì ṣì wà o. wòlíì wà o. wòlíì wà o. wòlíì wà o. kí oníkálukú kíyèsí ara rẹ̀ kó má fara pa. ok sir kó tó di pé ọmọ ọlọmọ fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ yín this particular song wòlíì ẹ̀mí àwọn wòlíì torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló dẹ̀ máa wish láti máa expect ẹ̀ pé bóyá ẹni ní mind àbí ẹ wish láti future èèyàn kan níbẹ̀. olúwa sọ fún mi pé béèrè báyìí ṣe sọ́nsìn mi. a future bọ̀ ẹ mọ̀ future àti à ń wádìí rẹ̀ lọ́wọ́ olúwa fẹ́ lò fún wa ẹ mọ̀ pé orin yẹn fún rẹ̀ ó dá dúró. orin yẹn dá dúró sir. It's not about me but olúwa kàn fẹ́ bet a sound this particular era he can use anybody. So ó lè má jẹ́ mi. Bígbà tí a yá Maria láti bí Jésù kì í sọ ọmọ Maria torí Jésù gbọ́dọ̀ wáyé. dandan ni fún ó gbọ́dọ̀ wáyé. So ẹnìkan la sì gbọ́dọ̀ lò láti tara ẹ̀ bí. Maria kan fortunate to be his mother. Ohun tó ṣẹlẹ̀ ni. So now because I want people to be clear with that. Have it in their mind, these songs, you have a future, this, you have to do. Even bó ṣe wà yẹn gan, I'm very sure àwọn ẹlòmíì àti máa tag àwọn tó yẹ kí wọ́n fẹ́ kẹ́ future. Wọ́n jẹ̀ ti ń tag wọn torí wọ́n sọ fún mi. Wípé àwọn ọmọ ìbáyìí, no, future this, future this, bó dẹ̀ ṣe wà yẹn, Ọlọ́run bó ṣe máa ṣe nǹkan tiẹ̀ ọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀ni. O lè wish láti ní ó yá future o, o lè wish láti má future o. I just want people to be clear with that. I'm a future. Àmì àwọn náà wish. Ní sọ àṣírí ìdánwò fún yín jàre. Ok àmàpadà rí náà ni àmàpadà rí mo dẹ̀ mọ ẹni tó máa jẹ́. Ẹ̀yin ti mọ̀ máa pè bẹ́ẹ̀ máa ta tẹ́tẹ́ ní máìdì mi. Ó yẹ ìta ti. máa ní máìdì. We talk and we are still talking about it. Okay. Mo ṣàgbọ́ Ọlọ́run gbọ́ pé ohun tó Olúwa fẹ́ ló ṣẹlẹ̀ lórí ẹ̀. Mi ì lé anything. Òun tó mọ̀ bó ṣe ń ṣe bọ̀. Bóun ló ṣe dé bẹ́ẹ̀. Kí wàhálà yóò ṣàṣeyọrí. Àmín Jésù. Tí ohun tó ṣẹlẹ̀ ni. So àwọn orin yín lápapọ̀ gbogbo àwọn orin tí ẹ ti ṣe níbo làwọn yẹn ti lè máa lọ gbọ́ níbo náà ti lè máa lọ streaming. Gbogbo platform ló wà every platform lẹ ti lè rí Spotify, Apple Music, Deezer and YouTube Music wà ń bẹ̀. Wà ní Boomplay. Audiomack. Audiomack àwọn kọ́sọ́ngbó wà ń bẹ̀. Lórí Audiomack làwọn èèyàn máa ń dà lọ gbogbo wa ló wà ń bẹ̀. Okay. Wà ń bẹ̀ kán bá wa stream ẹ̀ kán bá wa gbọ́ kíkọ́ ṣe pé kán gbọ́ lásán there are things ẹ máa wọlé tí mo kọ fún yín. Bẹ́ẹ̀ni sá. Èmi gan tó lọ tún gbọ́. So I've been praying about it now. Ìran ẹrú ní rẹrù ọba gbogbo èèyàn ló gbọ́dọ̀ rẹ tí ó bá rẹrù. Ìran ẹrú ní rẹrù ọba. Bẹ́ẹ̀ ni Bíbélì sọ pa Dáfídì pé Dáfídì sì ń rí ìrànlọ́wọ́ ojoojúmọ́ gbà. Even Jésù títí dé Káfárì lórí ìrànlọ́wọ́. Wọ́n fẹ́ lọ kàn mọ́gi ẹnìkan tún ràn lágbélébùú. Ibi tán sínsín gan ẹnìkan ló níbẹ̀ yẹn
pé ẹ̀jẹ̀ kan wá síbi tí mo gbẹ́lẹ̀ help Olúwa ìrànlọ́wọ́ òkè tí ì bá ṣe bẹ́ẹ̀ rédíò mélòó ni mo fẹ́ sanwó fún pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ mọ iye tẹ́ ti máa ná bloggers mélòó mo fẹ́ pay so ìrànlọ́wọ́ so wọ́n gbàǹbí ìgbà tí Yorùbá sì máa sọ̀rọ̀ wọ́n ní ọwọ́ lọ́wọ́ ní oúnjẹ fọ́mọ tuntun ó jọ bí ọ̀fọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ńlá ni ọwọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ní oúnjẹ fọ́mọ tuntun Yorùbá ló sọ bẹ́ẹ̀ so ẹ mú wá ń bí Jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé ẹ̀yin ó wọnú iṣẹ́ àwọn ẹlòmíràn lọ ẹ̀yin ó lọ kéré níbi tí ẹ ò ṣiṣẹ́ sí ọ̀rọ̀ ńlá ni so you don't need to do anything for anybody before they help you o nídìí àti mọ̀yàn rí gangan tó ràn ẹ́ lọ́wọ́ o nídìí ẹ̀ náà ó nídìí àti mọ̀yàn rí gan kan tó ràn ẹ́ lọ́wọ́ o nídìí àti ṣe nǹkan kan fún yàn pé o wá dúpẹ́ àná o nídìí ẹ̀ tólúwa bá ti dé he will just fix them at the point of your need and they will deliver. So ẹ lọ gbọ́ ìran ẹrú ògo àti recommendation yẹn ẹ gbọ́ recommendation so a gbọ́dọ̀ sọ̀rọ̀ mi létí ẹnì kankan pé ẹ gbé fún lágbájá náà ó tán àbí ohun tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn náà nìyẹn Tọ́pẹ́ Flourish lè mí mọ̀ mi mọ̀ pásọ̀ yẹn òun ò dẹ̀ mọ̀ mí rí gan òun ló sọ̀rọ̀ mi létí pásọ̀ yẹn. bẹ́ẹ̀ni Olúwa pé ẹni yẹn wà ń bí ẹ dẹ̀ wò nǹkan tó bí so recommendation kí ni ìwà important gan recommendation ẹni tí ó sọ̀rọ̀ mi létí olóore mi ẹni tí ó sọ̀rọ̀ mi létí olóore mi ọ̀rọ̀ Joseph ládẹ̀rù débẹ̀ ó wà nù orin yẹn Joseph sọ bá gbọ́ tí rántí mi lọ́dọ̀ bá ṣùgbọ́n ó má ṣe o agbọ́ tí ò rántí Joseph mọ́ yes àfìgbà tó Ọlọ́run rántí Joseph o nínú túbú ara ìbákú mọ́ nínú sínú ẹ̀wọ̀n o ọmọ ológo ta la gbọ́ títọ́ Ọlọ́run náà tó kọ́ tí ó sọ̀rọ̀ mi fọlóore ìyẹn láàfin tí ó sọ̀rọ̀ mi létí ọba Olúwa tètè pa láṣẹ káyé mi ó dìde lọ́dún mo wà yìí o mo kọ́ síbẹ̀ so Jesus fọgbà gbọ́ tí sọ̀rọ̀ mi létí ọba tó bá débẹ̀ o bọ̀ ohun tí mo kàn rí ni pé tí Joseph bá jáde ní táìmù yẹn kò sí ní tó fẹ́ lọ sí kò lè relevant tá a bá ti kéde èmi ṣáájú táìmù yìí kò ní relevant torí ìfẹ́ǹtì kan gbọ́dọ̀ wà láti fi Joseph wọn ẹ sì gẹ́tẹ̀ bẹ́ẹ̀. ó ti wáyé mi ìfẹ́. ẹ̀mí àwọn wòlíì ti wà lẹ̀ tẹ́lẹ̀ tí mo ti ṣe táyé ò gbọ́ Olúwa dẹ̀ fẹ́ kí orin yẹn já káàkiri gbogbo etí èèyàn so Tọ́pẹ́ Flourish on her own she is a blessed woman. I swear fún tó ṣe yẹn. I swear. ó ti bless already torí pé ó allow ọ̀tá ẹ̀ láti announce iṣẹ́ àwọn wòlíì kì í ṣe mi. mi ní sọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀. ẹ sà èmi mú nǹkan kan bẹ̀ yẹn àzẹ gẹ́gẹ́ bí olórin gan gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run gbéṣẹ́ orin lé lọ́wọ́ gan ìwọ gan o gbọ́dọ̀ wà in spirit o dẹ̀ gbọ́dọ̀ ní template from God ìgbà àti àsìkò tó yẹ kí n ṣerú nǹkan báyìí káàzú mi pé woman yẹn ò ṣerú program tó tún ṣe ń gbà yẹn. tẹ̀bí wọ́n ti kọ́kọ́ fẹ́ ṣe tán shift date ọjọ́ tó tẹ̀ kọ́kọ́ fẹ́ ṣe èmi ò sí lẹ́kọ̀ọ́ náà mi ní sí àràǹdì and that particular day tí wọ́n padà ṣe yìí mo kàn pé mi ì lọ́bì kankan mo wà lẹ́kọ̀ọ́ and I went there so Ọlọ́run ti àwọn fúnra wọn wọ́n ti jẹ́ alábà ìmáàmù lè sọ pé 50% náà kó nínú tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ wọ́n lè má rówó wọ́n lè má bọ̀ ẹ̀mí àwọn wòlíì là ń sọ̀rọ̀ pa ẹ̀ àrọ́mọdọ́mọ ni so ìran wòlíì ò dẹ̀ kì í kú ìran wòlíì ò kú gbogbo ìgbà tí wọ́n bá ń kọrin yẹn ni ìbùkún máa bá wúmà yẹn gbogbo orílẹ̀-èdè tí wọ́n bá ti ń kọ gbogbo etí tó bá ń gbọ́ ó dàbí monetization. ó lágbára díẹ̀ ó lágbára díẹ̀ so it's a sacred thing mi ní so much lórí so ìbùkún náà tún máa ń wà
bẹ́ẹ̀ ni fún ẹni tí Ọlọ́run bá lò láti lo èèyàn láti gbé èèyàn pọ̀ gòkè. bẹ́ẹ̀ ni bùkún máa ń wà fún bùkún máa àwọn náà plan ẹ̀ náà no plan ẹ̀ it just happen sudden Ọlọ́run kan gba program yẹn mọ́ wọn lọ́wọ́ ó gbà mọ́ wọn lọ́wọ́ ẹ mọ̀ bíi pé nígbà tí Jésù sọ pé Pétérù mo fẹ́ lo ọkọ̀ rẹ o Ọlọ́run kan sáré lo bẹ́ẹ̀ because mi lè ever rò pé irú program woman yẹn lolúwa máa lò mi lè ever rò Ọlọ́run dẹ̀ lò wọ́n. Ògo ni fún Olúwa. Hallelujah. Ògo ni fún Olúwa. Ògo ni fún wa. Lẹ́yìn ẹ̀mí àwọn wòlíì a sì tún. Orin pọ̀ ńlẹ́ o. Ìtẹ̀sí mò ń bi Olúwa gan lọ́wọ́ ni ìwo ni ká tún ṣe báyìí. Orin pọ̀ ńlẹ̀. Orin pọ̀ ńlẹ̀. Ok, ìbùkún tí Ọlọ́run ti ń ṣe kò ní dáwọ́ dúró. Amen. Lágbára Ọlọ́run kò ní dáwọ́ dúró, kò ní dáwọ́. So èmi ò ní fẹ́ kẹ́ pé phone number yín torí disturb. But tó bá jẹ́ pé ní bóyá mo ní ti manager tí mo lè lò. Manager, okay, good. In case wọ́n lè reach out sí mi mẹ́rin náà so tó bá ti bẹ́ẹ̀ nìyẹn sọ ó máa get back sí mi. Okay, so ẹ máa bá mi pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tí wọ́n lè tú message lórí WhatsApp then fún ti then your social media handle then orúkọ yẹn ẹ̀mí àwọn wòlíì làwọn èèyàn mọ̀ sí mo fẹ́ bẹ̀rẹ̀ lórí social media handle lórí what's it called digital platforms yẹn àwọn èèyàn lè má lè mọ nǹkan tó máa search kó má yẹ pé but tó máa search ẹ̀mí àwọn wòlíì náà wà ńbẹ̀. bẹ́ẹ̀ni ẹ̀mí àwọn wòlíì wà lárúkọ mi. ó máa gbé àwọn orin yòókù náà wá ní under. Túndé Oníjọba ẹ bá ń ṣáàṣì Túndé Oníjọba. Túndé Oníjọba Prince Túndé Oníjọba. ó máa gbé àwọn orin tá a níwá wọ́n dẹ̀ máa rí social media wa náà Túndé Oníjọba. Túndé Oníjọba. Okay. ẹ máa rí torí mo ti padà lọ fẹ̀mí àwọn wòlíì gan náà sí báyìí ní. better that is it so that a lè tètè. so Olúwa sì ti join orúkọ mi mọ́ so ẹ̀mí àwọn wòlíì ti wà ń bẹ Túndé Oníjọba ẹ̀mí àwọn wòlíì wọn orúkọ wa ń bẹ. Okay so ẹ bá mi pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Alright, wọ́n lè bá wa sọ̀rọ̀ sórí 081 3846 3719 081 3846 3719. Bẹ́ẹ̀ni. Okay. Ìjẹ́ nínú ọdún ìjẹ́ àyè ṣìṣì sílẹ̀ fáwọn tó bá fẹ́ pè yín fún ministration. Kò sí mọ́. Irọ́ ọ̀dà. Ẹ mọ̀ pé mo orúkọ mi náà láti sinmi fúnra. Bẹ́ẹ̀ni. Kò sáyè yẹn. Bẹ́ẹ̀ni. Bọ̀ lágbára Ọlọ́run láti next year lọ. Lágbára Ọlọ́run. Ẹ bá wa kọrin yẹn sà. Ẹ̀mí àwọn wòlíì o, ipá rẹ̀ ga ó pọ̀ o. Ẹ̀mí àwọn wòlíì agbára rẹ̀ ga o. Ẹ̀mí àwọn wòlíì ọgbọ́n rẹ̀ borí ọgbọ́n gbogbo. Ẹ̀mí àwọn wòlíì ìjọba rẹ̀ ga ju ìjọba lọ. Ẹ̀mí àwọn wòlíì ọlá rẹ̀ fi gbogbo ọlá hàn o. Ẹ̀mí àwọn wòlíì iṣẹ́ rẹ̀ ga níbi gbogbo. Toro gbogbo ló dẹ̀ lè ṣe gbogbo ogun ló máa lè ṣe ṣáyé mi ló tóbi jù láti tún ṣe ipá rẹ̀ ga ó pọ̀ o. Olúwa sọ pé akọrin yẹn bìkan Olúwa sọ pé òun ju tí òun lè ṣe lọ like he is capable more than what tẹ rò pé òun lè ṣe yẹn. tá rò pé ó lè ṣe ó jù lọ so bóyá òun wọ́ ọmọ òun wálé òun wá mọ́tò òun wá ó jù bẹ́ẹ̀ lọ. Òun ló ṣe sọ fún Abrahamu pé sọmọ wa ní pírọ́blẹ́mù ẹ̀ báyìí a ní òní wájú mi kó o pé ìwọ ń wọ́ ọmọ èmi wá generation. Ṣé kò wá yàtọ̀ síra wọn? So to release a generation unto you ó máa take it time. Abraham sọ pé sẹ́mi ni ìwọ kò fún nírú ọmọ tó relationship wa. Abraham ṣe wà òkè a ní ẹ̀rìn iwájú mi kẹ́ ẹ pé sọmọ yẹn generation lèmi ń prepare not just mere child I'm preparing gbogbo àwọn tí mo sọ yóò sínú Bible but a rema behind scripture ló sọ fún mi there is a rema behind scripture
ẹ já mọ́ lọlé. Tora ni photocopy ilé ẹ̀kẹ́ máa kí. Tora ni kúlọ̀. Kíkan máa lọ kíkan dúró. Torí ní kúrò ń bí lẹ́nu. Olúwa. So bó ṣe jẹ́ nìyẹn. Please sir, please let's have the song again sir. Just one more time then we go. Ẹ̀mí àwọn wòlíì ipá rẹ̀ ga o. Ohùn rẹ̀ tó ń sán àrá ni tó ń fagi Kédárì ya. Ṣé bó ti rìn nínú iná tí náà òjò ọ la fẹ́ sọ? Àbí bó ti wọnú mi láì fara kan omi kankan rárá? Bí iná ti jó tí ìgbẹ́ ò sì farapa là fẹ́ wí. Ìwọ tí ò rìn láginjù nípa já lórúkọ rẹ o. Ohùn rẹ tó ń fi gbòdìdí hàn o. Ohùn rẹ tó ń ya ọ̀wọ́ iná. Ẹ̀mí àwọn wòlíì ẹ̀lànà fẹ́ǹtì kọjá láginjù. Èèyàn 3 la sọ sínú iná ṣùgbọ́n wọ́n di 4. Etí wo ló ń bá ní gbọ́? Báwo la ṣe ròyìn yìí pé igi gbérin jáde nínú omi? Ẹ̀mí àwọn wòlíì o. Èlíṣà gbà ṣẹ́pò Èlíjà. Bọ́lọ́lọ́run bàbá mi wà. Jọ́dánì ló kọ́kọ́ pín sí méjì. Àwọn tí wọ́n ń ṣẹnu wọ́yọ̀wọ̀yọ̀ pápárí ti gòkè. Abo bíárì 2 ló kọ́kọ́ ṣiṣẹ́ ìyanu. Kán lè mọ̀ pé pọ́n lẹ́ni o. Ẹ̀mí àwọn wo so ohun tí wòlíì lè ṣe ẹ má dá òtí ẹ o. Èlíṣà wípé ní ìwòyí ọ̀la ìjòyè kan sọ pé bó ni ó sì rí bẹ́ẹ̀. Wòlíì sọ̀rọ̀ ọba lòun láì díà. Ọ̀dà torí pé ó gbàgbọ́ ó dẹ̀ máa rí bó ní jẹ́ ń bẹ̀. Ohun tí wòlíì wà fún ni pé ohun tí ò sí tí wọ́n fi ọ̀rọ̀ pè láti wà. Ní ìwòyí ọ̀la how come now? Làbí pé a nation has been in a famine for long and ẹni wòlíì kan sọ pé ní ìwòyí ọ̀la kó sì ti mọ̀ kó gbẹ́nu ẹ̀ dání. Ẹ̀mí àwọn wòlíì ò dẹ̀ kí negotiate. Kí negotiate. Tóró gbogbo ló lè ṣe. Ìjì làwọn fi ń ṣiṣẹ́. Ó lè ṣe ju ń tààrò ó tún lè ṣe lọ. Ó lè ṣe lọ tẹ́yìn ẹ̀sẹ̀ òun jù bẹ́ẹ̀ lọ. Òun ju tẹ́yìn rò pé ó capable àti ṣe so ó ní pé ipá rẹ̀ ga ó pọ̀ àwọn kan pè ní ipá rẹ̀ ka lírìsì yẹn ò pé o. Ipá ẹ̀ ga. So ohun tí wọ́n rò pé ó ga lọ ipá tiẹ̀ tún ga jù lọ is beyond that. Ìṣòro tó ní tó rò pé ó ga tó heavy yẹn. Nǹkan tó lè. Tí ìṣòro yẹn bá wò lókè bá yóò tẹríba ni kò tó bẹ́ẹ̀. Ipá yẹn ga o. Ogun ìran yín tó rò pé ó le gan yẹn ẹjọ́ handle ẹ̀ report ẹ̀fẹ́ mi àwọn wòlíì kó handle ẹ̀. Battalion of prophets. Jẹ́ kẹ́mi wọ́n dìde tí. Ẹyẹ jẹyẹ lọ. Ẹyẹ jẹyẹ lọ. Ẹyẹ ń gbẹ́yẹ mi torí. Ẹ̀mí mímọ́. Àìsáyà chapter 6 ló jẹ́ àmọ̀ àwọn kan ní ìyẹ́ 4 fi 2 bojú fi 2 bo ẹsẹ̀ wọ́n fi 2 fò. Ẹyẹ 2 làwọn kan ní tán dayé láàmú. So ẹyẹ ń gbẹ́yẹ mi. Ẹ má jà lọ jù sá. Tóró gbogbo ló lè ṣe. Gbogbo ogun ló lè ṣẹ́. Àṣé tí kò sí lọ́rọ̀ rẹ̀. Àkárí kò sínú dáyárì ẹ̀. Ipá rẹ̀ ga ó pọ̀ o. Bùlẹ̀tì láwọn Yorùbá yìí. Kò yé mi náà ọ̀rọ̀ ló dorin. Nọ́mọ̀ ọ̀rọ̀. Torí ní àtètè kọ́ṣe lọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run sì ní ọ̀rọ̀ náà. So màá sọ ilé fún gbogbo àwa olórin ẹ̀mí ká lọ study Bible. Ẹ lọ study Bible. Kì í ṣe káàkà ìyàtọ̀ wà nù kíkà àti study. Ìyá Bọ́lá rẹ̀ sọ̀rọ̀ kan ní program kan lọ́jọ́ kan wọ́n ní a lot of ẹ̀yin gospel artist ẹ̀ ń pera ẹ̀yin gospel artist ẹ kọrin fún 1 hour ẹ dẹ̀ ní lè fi ọ̀rọ̀ Bible ẹ̀yọ̀ kan sí. Ohun tẹ́yìn ọba ní kò lè fún yàn. Èèyàn lè mọ orin kọ bí a ṣe pé èèyàn kọrin ẹ̀mí pólẹ̀ mi mímọ́. So ohun tó ń pè lórin ẹ̀mí lẹ́yìn tó wà align with ẹ̀mí. So ìdí tí ìṣòro fi pọ̀ sí ẹ jẹ́ n sọ eléyìí mọ́. Yes sir. Gbogbo èèyàn fẹ́ kọrin. Yes sir. For my spirit ó ṣe gbé sálùjó. Okay. Bóyá ẹnìkan ló pè sacrifice láti wọ sacred place lọ láti lọ gbà.
ṣẹ́rí àwọn tí ó gba orin ẹ̀mí ni ò wọ́pọ̀, orin ẹ̀mí sì wà. Orin ẹ̀mí sì wà. Ẹni ẹ̀mí tí ó lọ bí ẹ̀mí ní láti lọ gba orin ẹ̀mí jáde ni ò sí. Tàbí kí n sọ pé ni ò pọ̀. Ló fi jẹ́ pé a kó ìlú àti eléyìí tán bá ṣàjẹ́ pé irú eléyìí sì wọ́n ti sọ di amapiano. Ẹ̀mí àwọn are you getting me now? From my spirit. Kí tó lórí bàbá Nathaniel Bassey náà tó popular sí tírírírí. So ẹ mọ̀ bí ẹni yẹn ṣe kọrin yẹn on a solemn way. Ẹ̀yin gan máa feel in spirit. Yes. So ẹni yẹn ò lè kọ́ bí àwa ṣe ń kọ́ torí wọ́n mọ tó take àwọn láti gbà. Ẹni yẹn ò lè ever kọ́ bá wa ṣe ń kọ́. Wọ́n mọ tó take àwọn láti gbà. So ìyàtọ̀ dẹ̀ wà nínú ohùn àti kákan kọrin. So tí orin yẹn àwa ń pè ní song, Olúwa change ẹ̀ sí sound. Sound yẹn ló lè command your attention. Ẹ kàn lè gbọ́ ni normal àtẹ́kọ̀. Okay, that means pé tó máa kàn dánú lé báyìí. Everybody ní tó torí pé it's a sound. So it will call attention. Ohùn ni. Ohùn láti ọ̀dọ̀ náà. So òun ló fà á tó fi dà pé àti rórin ẹ̀mí tẹ́ máa feel, tẹ́ bá gbọ́ tẹ́ máa feel kò pọ̀ mọ́. Olórin pọ̀ àpọ̀ ṣùgbọ́n àwọn tí ó lè wọ ọbẹ̀ yẹn, gbogbo orin Mọ̀mọ́ Tọ́pẹ́ Àlàbí ní bóyá 20 I don't know iye tán fi ṣe yes and amen. Yes and amen, yes. Olúwa ó tóbi tán fi kọ ibẹ̀ náà ti kọ ẹni tí ò rí ọkọ̀ rí nǹkan. Yes. For about 3 days. Mo tilẹ̀kùn mọ́ rí. Torí mo mọ̀ pé mọ́mì yẹn travel. Mọ́mì yẹn travel nínú ẹ̀mí. Mo understand. Nǹkan tí mo ń sọ iye mi, wọ́n travel, wọ́n gbà ó pé kan tó padà wá. So kò ṣeé ṣe fún irú ẹni yẹn láti wá release orin yẹn káyọ̀ mọ́ gbọ́, kò possible. Kò ṣeé ṣe ni. It's a voice. It's a sound. So tó gbọ́dọ̀ captivate heart. Torí wọ́n ti pay sacrifice mẹ́. Olùdùmarè. Látọ̀ release Jacob wípé Olúwa ń bẹ ní iyì èmi kò sì mọ̀. Ọlọ́run bẹ lọ́dọ̀ àwọn olórin bọ̀ bẹ́ẹ̀ tó ń trend lọ́wọ́lọ́wọ́ báyìí. Sáré sí àwọn syncopation àgbà gbogbo. Àwọn èèyàn máa jó ṣùgbọ́n impartation kọ́. Ẹni orin tẹ́ bá ti fi minister táwọn èèyàn ò lè rántí tẹ́ bá délé impart life. Ẹni orin tẹ́ o bá fi minister táwọn èèyàn ò lè rántí tó bá délé. Ẹ mọ̀ pé ẹ̀mí ṣe rí àwọn tẹ́ ń bá sọ̀rọ̀ yẹn, ẹ̀mí inú wọn lẹ́yìn àdírẹ́sì kì í ṣàwọn. Àwọn èèyàn tí ó ń gbọ́ yín yẹn. tó ń gbọ́ tó ń jó yẹn, ẹ̀mí tí wọ́n lẹ́yìn ń bá sọ̀rọ̀ kì í ṣe physical body. Are you getting me now? Physical body náà fi ń jó but tó bá délé after some hours. Yes. Àbí some days. Mo ti rí àwọn tí ń pè mí pé ẹjọ́ orin yín tẹ́ ẹ̀kọ́ mi báyìí a fẹ́ kọ àrántí. So màá ṣẹ̀tún bá orin báyìí ni mo kọ Ọlọ́run tó sọ̀rọ̀ tíná yọ. Mo ti sọ lórí ká tó bẹ̀rẹ̀ program sa. Ayé ń yọ Ọlọ́run tó sọ̀rọ̀ tíná yọ. Ìbà o. So there are many people that called me after tí mo ti kọrin yẹn bí kan tán. Àwọn orin tẹ́ kọ báyìí pé ẹjọ́ ẹ bá wa tún kọ bá send ẹ̀ sí wọn. So it's a voice. After àtàn ti jó gbogbo Sọ̀díkì àti gbogbo ẹ̀, ohùn yẹn máa padà wá torí pé ohùn ni. Ẹja mọ̀ lọ ni. Yes sir. A lot of àníṣe láti ṣe. God, the Lord will continue to strengthen you, sir. Amen. The Lord will continue to strengthen you, sir. The Lord will continue to strengthen you, sir. But He will continue to strengthen you, sir. Amen. He has been strengthening you. God bless you, sir. God bless you, sir. God bless you, sir. Thank you for having us. Thank you so much. Anybody that be with you for like 5 minutes, and he receive blessings, sir.
I know what I'm saying. ẹ mọ̀ pé I swear. Anybody that be with you for even for just 5 mo sọ minutes. fún àwọn èèyàn mi tájọ́ ń ṣe class. Èmi mi ò ní sọ fún ọ pé báyìí o. You are privileged to gain something. Orí ọ̀fẹ́ lónìí. Mi never lanu mi sọ fún ẹ pé báyìí ni mo jẹ. Ẹ mọ̀ pé àwọn kan ẹ̀sẹ̀ ń béèrè pé ṣé Jésù ọ̀wà mọ́ ni àbí ká sì mọ́ retí ẹlòmíì. But Jésù ti wá àwọn kan tó mọ̀. Jésù ti wá There àwọn are kan tó mọ̀. people in a generation wọn ò kọ́ mọ́. Ìjì irú àwọn bàbá àrà irú Gbénga Adébóyè ìkànnì wọn náà sábà máa ń títa. Àwọn náà dẹ̀ máa mí gùn pẹ̀lú ẹjọ́ bàbá jẹun ẹjọ́ bàbá jẹun. Mystery làwọn tẹ́ sọ yìí o. Torí pé they are special people. A ní common people, a ní special people. Common people làwọn tó jẹ́ pé tán bá ti dáyé wọ́n máa gbàgbé purpose nǹkan ṣe wá. But àwọn special people wọn ò lè sọ ìran yẹn nù. Tí wọ́n bá dẹ̀ ṣe nǹkan ẹ máa mọ̀ pé tẹ́ni ń dá yàtọ̀. Ẹ dẹ̀ sì máa jẹ́ lẹ́nu lọ. Even tí wọn ò bá sí mọ́ wọn ì wọ́pọ̀. So bọ̀bọ̀ tọkí drama kan sọ pé òun kàn rí pé kinní kan òun correct mọ́ yín mọ́ pé mo tó dọ́ra mọ̀ dìmú mọ́ sọ fẹ́ anybody o. Orí ọ̀fẹ́ ní ìwọ́rí láti snap ẹ̀. Ìní sọ fún àjọ ọmọ sàwádà báyìí náà. Ṣùgbọ́n kìkì àwọn tí ó bá ṣí lójú ẹ̀mí tó lè understand. I will never this am that am. Ẹ rí pé ìfi kò sí táìtù kan bí orúkọ mi. Mo fẹ́ béèrè náà pé kí tẹ̀yàn fi. Ẹ fi táìtù lẹ̀ kó lè tó àwọn tí ń pín kó lè tó wọn pín. Prince Tunde Onijoba lèmi jẹ́. Nínú ẹ̀ àti pé gbogbo olórin ẹ̀mí pátá gbogbo táìtù ló ní. Kí ni mo ẹ̀ṣẹ̀ ń jà lórí prophet evangelist prophet wàhálà tí wọ́n bá kì í. Gbogbo táìtù la ní now. You can work as a teacher, you can work as a prophet, you can work at any office láti lè ṣe. So we don't need that title. Ṣe ń jáde lórí. Mo ń gbọ́ tẹ́nìkan sọ pé òun lọ́kàn lọ́mọ gospel. Mo kọ́kọ́ bú sẹ́rìn náà pé sáà dẹ̀ mọ́ tá à ń ṣe iṣẹ́ ìbàdàn. Ọ̀kan lọ́mọ kọ́. Ọ̀kan nìyí ni. Má lọ sí nǹkan rán ọ. Sọ̀rọ̀ òye ní bẹ́lẹ̀ báyìí. Pẹ̀lú báyìí ṣe dàrú. Sọ̀rọ̀ òye ló kàn wá báyìí. Àbí ká ríṣẹ́ yẹn jẹ́ ká ríṣì àwọn tán rán wa. Ká ríṣì àwọn tó rán wa sí. Bó dẹ̀ sọ mo ní àwọn tí Olúwa fi ìran orílẹ̀-èdè gan-an kì í sáwọn tó lórúkọ wọn ò sínú pósítà láwọn tó mọ tí ó ṣẹlẹ̀ lọ́la lórílẹ̀-èdè kì í sáwọn táyé mọ̀. So it's not about being popular ṣùgbọ́n kó reach ìta rẹ̀ sí. Ó ti tán ẹ ṣe ń jarí. Ẹ ṣe gan nígbà tó bá tún fẹ́ gbọ́ ọ̀rọ̀ tó fẹ́ kẹ́kọ̀ọ́ máa follow wọn lórí social media wọn. Kọ́ follow bọ̀ ẹ mọ̀ ibi sọ gbóró eléyìí bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ni náà bọ̀ nípasẹ̀ orin yín ẹni tó má lè mú àwọn èyí tẹ́ ti kọ́lẹ̀ ń sìn gan-an. tó lè grab. Ẹni tó bá wà pẹ̀lú ibo lẹ́ ń gbé sà bí a kì í kó wa bẹ́ẹ̀. Kòròdú ni mo wà jẹ́jẹ́ mi. Bí a kì í kó wa bẹ́ẹ̀. Èkó mọ̀ ń gbé. Wow. Thank you so much. I'm very sure you have learned and I have learned as well. And you're going to do well to follow them on the social media. And if you have a chance or you have something to discuss with them, once you pay number and manager daddy, you can actually call and the manager will reach out to them. So God bless you. God bless you for staying tuned since morning over almost 2 hours now. God bless you. Wow. God will continue to bless you. Till we meet again, your humble Stephen Adekunle. Stay blessed.